أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدوك فون الله سبحانه وتعالى، أترى إكاتي فوج شلا محمد صلى الله عليه وآله وسلم. إكالون باتي كوني تان كما با أولئي جتا الله بريدا تيوني باري تيوني تان كما با كما ودولوري نكان كما با مرالي عن صحابة أتبقني تي أباتلو جونا tó dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo tí Allah bá dẹ́dà tó pa wọ́n láṣẹ, bẹ́ẹ̀ dẹ̀ ni tí Annabi sallallahu alaihi wasallam tí òun náà ṣe ní ẹ̀sìn. So kó tún máa bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wa náà títí tá fi pàdé Allah subhanahu wa ta'ala. Àwọn ń bẹ Allah bá dẹ́dà fún ẹnìkọ̀ọ̀kan wa wípé kó dákun nínú àánú ẹ̀, èyí tá sọ tá ṣe nínú iṣẹ́, so tá fi rí ọ̀nù rẹ̀, òun ni kó jẹ́ ká lè máa sọ èyí tá sọ tá ṣe nínú iṣẹ́ tá wà fi rí ibi inú rẹ̀, kí Allah bá dẹ́dà kó ṣọ́ àwa tí ń kó ń bẹ̀. So ìwọ̀nba èyí tó kù níwájú wa nínú ọdún tí ń bọ̀ yìí, so tí ń ṣe ọdún ilé, kí Allah bá dẹ́dà kó dákun kó má ṣàṣe àwọn àlámọ̀rí wa nírọ̀rùn, so fún bẹ́ẹ̀ dẹ̀ ni kó ṣe ìdẹ̀kùn fún wa níbi tí ara bá ti ń ro ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn kíra pẹ̀lú assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Gbogbo ẹni tí Allah bá dẹ́dà bá kọ́ dárọ̀ kí wọ́n wá pẹ̀lú wa lórí ètò ní dédé àsìkò yìí, so a rọ ẹnìkọ̀ọ̀kan wa wípé kí a bá wa gbìyànjú máa tẹ love, like and share, kí Allah bá dẹ́dà kó má ṣá san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore. tó Tayyib, lórí ọ̀rọ̀ tí Jakmalu àti Abdulrazak Abdulaziz, àbí ká sọ pé lórí ìjókòó tí àwọn méjèèjì jókòó, so ìjókòó àìmọ̀kan tí ó pa wọ́n pọ̀ àti òdo, so tó pa àwọn méjèèjì pọ̀, so inshallah al-azim òun ni a fẹ́ tara sọ̀rọ̀ nípa gẹ́gẹ́ bí ìṣe wa. So táwa bá rí ohun tó lè pa àwọn èèyàn lára, pàápàá jùlọ ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ àwọn mùsùlùmí, so tá bá rí pé ó pa àwọn èèyàn lára, yóò sì pa ìgbàgbọ́ àwọn mùsùlùmí lára, so ọ̀nà yẹn ní fáwa káwa jáde láti wá sọ̀rọ̀, so tá dẹ̀ bìkítà ipe bóyá ẹnìkan ń bú ebú, ẹnìkan ń ṣépè kan, àbẹ́nìkan sọ̀rọ̀ kan tí ó mọ́pọlọ dání, so àwa ò fi bẹ́ẹ̀ ní problem pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn. tó Tayyib, Jakmalu àti Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá, so wọ́n sọ oríṣiríṣi nǹkan, àmọ́ pẹ̀lú àṣẹ Allah bá dẹ́dà, so a play àwọn ọ̀rọ̀ wọn fún yín, so a dẹ̀ fèsì lé lórí. So nínú ohun tá fèsì lé lórí nínú ọ̀rọ̀ Jakmalu yìí ni pé àkọ́kọ́ náà, so ọ̀rọ̀ yìí pé ọmọ kan tako Mudirul Markaz, àbí ọmọ kan bẹ tó yá sí pé gbogbo ìgbà ní máa ń dọ́gbọ́n tako Mudirul Markaz, so ti Jakmalu àwa kọ́ ní ń bá wí ná, so àwa kọ́ ní ṣe kí ni, àwa kọ́ ní ń bá wí, nínú àwọn èèyàn wọn náà ní ń ta sí. But èmi ní problem pẹ̀lú ipe ọmọ kan bẹ tí máa ń tako Mudirul Markaz, tí máa ń dọ́gbọ́n tako Mudirul Markaz, àwọn ọ̀rọ̀ rẹ̀ tí sì máa fi ń tako Mudiru ń bẹ lọ́wọ́ mi,
ọ̀rọ̀ yún gangan mo ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ pẹ̀lú wípé ta ni mùdírọ̀ ọ̀hún gangan ta ni mùdírọ̀ ọ̀hún gangan fúnra lára wọn tí èèyàn ò gbọ́dọ̀ takò so oye so mo ń bọ̀ wá síbẹ̀ yẹn but ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Jaqmal. kò ní mú kankan wá àbí kọ́ advice wa àbí kọ́ tọ́ka kankan sí wa kọ́ máa jẹ̀ níhùn ni wọ́n fi mú wọn àkọ́kọ́ tí wọ́n á kọ́ bọ́ sí fídì èyí sọ fáfá mo ní ẹ máa wò wọ́n lẹ́rìí nǹkan wò wọ́n á bọ́ sí fídì wọ́n wá ṣe tí Mufti kan ò sí irú ẹ̀ rí láyé rí tí Mufti kan ò sí rí Mufti tó bá mọ̀ nípa fatuwa tó mọ̀ ifta kò sí nǹkan tó ń pè ní ifta al-ikhbaru. tó mulhidu Jaqmal so ọmọ kèfèrí kí Allah bá yẹ́dà kó dákò kó fọ́nà mọ́ kó sì padà kí Allah bá yẹ́dà kó bá wa tọ́ padà sínú Islam so kí Allah bá yẹ́dà kó bá wa fọ́ọ̀kan ẹ̀mí rẹ̀ kó bá wa fọ́ọ̀kan ọkàn rẹ̀ so láti yá sí pé kó rí ìmọ̀nà wọnú Islam oye tó mulhidi burúkú yìí Jaqmal ó ń sọ̀rọ̀ nípa èyí Abdulrazak Abdulaziz tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nípa pé ìgbà tí wọ́n fi Abdulrazak Abdulaziz yan ìgbà tí wọ́n fi Abdulrazak Abdulaziz tí wọ́n fi jẹ mufti àárín ara wọn so kìí ṣe mufti àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá oyé so kìí ṣe mufti àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá mufti àárín ara wọn ni wọ́n fi jẹ ó nígbà tí wọ́n fi jẹ mufti àárín ara wọn ipe òun sọ fún àwọn èèyàn ipe ẹ máa wo nǹkan tí mufti yóò ṣe o ìyẹn Abdulrazak Abdulaziz ipe ẹ máa wo ohun tí ó ṣe o ipe àkọ́kọ́ ohun tí Abdulrazak Abdulaziz wá kọ́kọ́ ṣe nígbà tó wọlé mufti àárín ara wọn tí wọ́n fi jẹ so ipa àkọ́kọ́ ohun tó kọ́kọ́ ṣe so ohun tó já sí wípé kò sí mufti tó ṣe rí láyé kò sí mufti tó ṣerú rẹ̀ rí láyé ipa àkọ́kọ́ ohun tó ṣe nù Jaqmal dákọ̀ nǹkan ọ̀kan tí Abdulrazak Abdulaziz tó ṣe nígbà tí wọ́n fi jẹ mufti jẹkúrẹ́ dí àárín ara yín torí òun èyí ṣe mufti fáwà báyìí so ìwọ tó yá sí wípé ó jókòó kéwú níwájú mi ó lè jẹ́ mufti fèmí òye so ìwọ tó yá sí wípé ó lè jókòó kéwú níwájú mi tó kéwú so tó ṣe kíni tó kéwú tí ń tọ́ tírà fún ó lè sàwọn ẹ̀kọ́ ayẹ́kọ́ ìwọ tó yá sí pé ó jókòó kéwú níwájú mi tí ń tọ́ tírà fún kò sí bó ṣe lè jẹ́ mufti fún mi òye báyìí sìn so fún délé kò lè jẹ́ mufti fáwà yìí so kódà nínú ẹ̀yin oníbídí aládàádálẹ̀ gan àwọn èèyàn ń bẹ tó wá sí pé kò lẹ́ẹ̀fà jẹ́ mufti fún oyè bọ̀ tí ń lọ bẹ̀yùn ipe ó ṣe nǹkan tó já sí wípé mufti kankan ò ṣe rí so irọ́ ló pa kò sí nǹkan kan tí àwọn ẹni tẹ́ẹ̀jọ wà papọ̀ hàtà ó bẹ̀rẹ̀ látòrí mùdírù yín kí n gbé láti òkè pátápátá látòrí mudirul markaz kí n gbé láti ìbọn kó lè bá mọ̀ pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ yìí fẹ́ sọ tó fẹ́ jẹ́ tuntun látòrí mudirul markaz kò sí nǹkan ìṣìnà kan àbí àánú kan tí mudiru fẹ́ sọ jáde lẹ́nu àbí tí mudiru fẹ́ wí jáde nígboro ẹnu tí ó wá já sí pé mudiru lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ láyé wallahi lazim kò sí ọ̀rọ̀ yìí pé annabi kọ́ ní ń bẹ nínú kòtò àbí ọ̀rọ̀ yìí pé Abubakar kọ́ ní ń bẹ nínú kòtò pẹ̀lú annabi so mudiru yìí kọ́ ló kọ́ sọ mudiru yìí ń gbà nínú tírà àwọn kan ni so nínú tírà àwọn ẹni ìsìnà kan àwọn ẹni àánú kan ni mudiru yìí ti gbà oye ọ̀rọ̀ yìí pé annabi kọ́ ló ṣe Isra fa ipe annabi Yakubu ni ó ṣe Isra tí mudiru yìí sọ mudiru yìí kọ́ lẹni tó kọ́ sọ so àwọn èèyàn ìsìnà kan àwọn ẹni àánú kan wọ́n ti gba wájú wọn lórí rẹ̀ ó sì ti nírú ìwòsàn àtògùn tí wọ́n ṣe fúnnu wọn oye tọ́ tí mudiru yìí ò bá wá ní nǹkan tuntun tí wọ́n fẹ́ sọ láti fi tako ẹ̀sìn àbí kí wọ́n da orí ẹ̀sìn rú fáwọn èèyàn èyí Abdulrazak Abdulaziz so tí mudiru yìí fi jẹ mufti àárín ara yín kò lè ever ní nǹkan tuntun kan tó fẹ́ mú wá so ìmá dájọ́ àwẹ̀ kalẹ̀ àti kí wọ́n dájọ́ ọdún kalẹ̀ ipò ọjọ́ báyìí láàmú àwẹ̀ ọjọ́ báyìí láti sọdún so èyí Abdulrazak Abdulaziz kọ́ lọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ṣebí mudiru gan náà ti ṣe rí èwo ni pé nǹkan tí mufti kan ò ṣe rí láyé òun ni Abdulrazak Abdulaziz kọ́kọ́ ṣe ìdá ọjọ́ àwẹ̀ kalẹ̀ àwọn alágbàkò kan ti ń ṣe kó tó di pé ṣebí nínú ọ̀rọ̀ àwọn alágbàkò kan ni Abdulrazak Abdulaziz ti lọ inú ọ̀rọ̀ àwọn kan nínú ọ̀rọ̀ àwọn aláìmọ̀ kankan ni Abdulrazak Abdulaziz ti lọ mú náà ló ti lọ kà jáde náà ló ti lọ kà wá náà so kò sí tuntun kankan tó fẹ́ mú wá
kò sí kíni kò sí tuntun kankan tí Abdulrazak Abdulaziz fẹ́ mú wá. So ọ̀rọ̀ yìí pé n tí wa alaikum salam hayakumullah, ọ̀rọ̀ yìí pé kò in tó yá sí wípé mufti kankan ò ṣe rí àyàfi Abdulrazak Abdulaziz nìkan ló ẹ̀ṣẹ̀ ṣe, ìsọkúsọ ọ̀rọ̀ ni. Oye, kódà àánú tí ń bẹ lára rẹ̀ Jaqmal yìí gan ìwọ kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀, àwọn nǹkan tí wọ́n gbádùn ti ṣíwájú rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀. So kó máa gbọ́n sí pé kò sí nǹkan tuntun kan tí àwọn èèyàn rẹ̀ fẹ́ mú wá nínú àánú àti ìṣìnà tó wá já sí wípé yakununa bid'an fi dhalik, tí wọ́n wá já sí wípé àwọn lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe. So wallahi lazim kò sí. So àánú ni náà gbogbo èèyàn gbà pé àánú ni, àmọ́ pé àwọn ni wọ́n wá jẹ́ ní àkọ́kọ́ tí wọ́n kọ́ sí àánú náà kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wá gbọ́ ìrẹ́ Jaqmal, ṣé orí àánú tí Abdulrazak Abdulaziz wà ló wá yẹ kínú rẹ̀ máa dùn sí ni pé òun ló kọ́kọ́ ṣe àánú tó yá sí pé mufti kankan ò ṣe rí nílẹ̀ Yorùbá. In tí ò dá gan ló tún fi ń ṣe ìwúrí fún Abdulrazak Abdulaziz. So in tí ò dá òun ló fi ń ṣe ìwúrí fún Abdulrazak Abdulaziz. Oye, so ó yẹ kínú rẹ̀ tiẹ̀ máa bàjẹ́, ó yẹ kínú òun gan náà máa bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipe tọ̀ ǹjẹ́ n tí àwẹ̀ yìí fi ń ṣe ìwúrí fún mi báyìí ǹjẹ́ n tó dá ni. Abdulrazak Abdulaziz èèyàn ń fi ohun tí ò dá ń fi ń yàn ń fi ń kì ọ́, inú rẹ̀ sì dùn sì jòkó ń bẹ̀ comfortably tó yẹ kó gbáǹkó lórí ipe gbẹ́nu dákẹ́. Ó ṣe máa sọ pé èmi lẹni tó ṣe ìṣìnà jù tó yá sí pé mufti kankan ò ṣerú rẹ̀ rí láyé, ó ṣe máa sọ bẹ́ẹ̀. So ó yẹ kójú tiẹ̀ ti ìwà Abdulrazak Abdulaziz gan fúnra lára rẹ̀ pé irú ohun tó ń sọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó lọ bẹ́ẹ̀, òun yẹpẹrẹ mi leléyìí. Wallahi ká sì má parọ́ fa níjókòó yìí wọ́n yẹpẹrẹ Abdulrazak Abdulaziz tí èṣe díẹ̀, uqsimu billah. Ìyẹpẹrẹ tí Abdulrazak Abdulaziz rí níjókòó yìí, ní ìjókòó tí wọ́n sọ pé àwọn lọ bẹ Jaqmal wò yìí, ìyẹpẹrẹ tó ṣe níbẹ̀ wallahi kò mọ́ kéèké, ìyẹpẹrẹ tó rí ń bẹ̀ ní lọ wájú yìí. Fún ẹni tó bá jẹ́ ọlọ́rọ̀ tó mọ ọ̀rọ̀ gbọ́ yóò mọ̀ pé wọ́n yẹpẹrẹ Abdulrazak Abdulaziz níbi ìjókòó yìí tí èṣe kékeré. So àmọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. bil hukm ash-shar'i náà ni àwọn òfin ṣẹ̀ríà Ọlọ́run ọlọ́wọ́ á ṣàlàyé ẹ̀ fáyé tọ́ra yóò bí ọ pé kí lọ́lọ́run wí báyìí kí lọ́lọ́run sọ báyìí. So ẹni wá ká ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ rí ná ní Nàìjíríà rèé. Ẹ máa gbọ́ ìsọ̀rọ̀ lẹ Yorùbá. Abẹ́ ìgbọ́ aláìmọ̀ kan kó bá tiẹ̀ wá já sí pé ẹni tó ní ìmọ̀ ń pa ẹ̀sìn ló fẹ́ fìyàn sí ipò ìmọ̀ ẹ̀sìn kò bá dà, ó wá já sí pé aláìmọ̀ kan olódo kèfèrí mulhid ọ̀tá Ọlọ́run ọba, èyí ló fẹ́ máa gbé ẹnìkan sí mansọ́bù ẹ̀sìn, ló fẹ́ máa gbé ẹnìkan sí mankọ́bà ẹ̀sìn, sí ipò ẹ̀sìn. Ká ló bá tiẹ̀ já sí pé ẹni tó ní ìmọ̀ ń pa ẹ̀sìn tó tún wá jẹ́ mùsùlùmí torí rẹ̀ pé tó lọ́pọlọ, òun ló fẹ́ máa fi irú nǹkan yìí fún Abdulrazak Abdulaziz. Àbá tiẹ̀ wí pé òkè wẹ́ so mùsùlùmí ni ẹ jẹ́ ká wò ṣé n tó sọ sórí bẹ́ẹ̀, àmọ́ fa kèfèrí ọ̀tá Ọlọ́run ọba, kèfèrí ọ̀tá Ọlọ́run ọba fa ìrẹ́ Jaqmal, ìwọ kèfèrí ọ̀tá Ọlọ́run ọba, ìwọ oyún ló wá fẹ́ mọ̀ wàláhì àdáwò ń bẹ́lẹ̀ Yorùbá tí ò kéré, ìwọ oyún ló fẹ́ wá máa fi Abdulrazak Abdulaziz ìṣọ̀lá, ó fẹ́ máa fi sípò yìí pé kò sí mufti kankan tó tó ní gbogbo Nàìjíríà. Ẹ máa ń tanra yín náà, ẹ̀tànjẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀yin ọmọ Markazi yìí àtẹ̀yìn aládàádálẹ̀ yìí. So ẹ̀tànjẹ́ pọ̀ nínú ìgbésí ayé yín, kódà tí ṣètọ́n bá jáde tẹ́ fojú rí lónìí nǹkan tó bá sá ti sọ́pọ́tì èyí mùdírù yín tẹ́ ń gbé káàkiri yín, so tó bá ti sọ́pọ́tì ẹ faramọ́ pé òun gan ló nímọ̀ jù. Ṣé Abdulrazak Abdulaziz eléyìí ó dé mi kìíní lójú pé wallahi kò lè ka Kùránì yanjú, èmi Ahmed ọmọ Yusuf mo sọ bẹ́ẹ̀ fún. Ó dé èmi Yelmai Ahmed Yusuf yìí lójú pé Abdulrazak Abdulaziz yìí ò lè ka Kùránì yanjú. Àwàdàmọ̀kọ́fà ṣé Abdulrazak Abdulaziz tí ò lè dáka áyà tí ò lè dáka áyà amintum man fi sama an yakhsifa bikum al-ard, ṣé Abdulrazak Abdulaziz tí ò lè dáka? Àbí Abdulrazak Abdulaziz tó já sí wípé so ó fẹ́ sọ fún àwọn èèyàn yìí pé tó bá fẹ́ ṣe ẹ̀rí àbí wọ́n fẹ́ mú ẹ̀rí wá fún àwọn alùsùnà lórí pọ́lọ́wọ́n bò sí gbogbo kíbi nígbà táwọn alùsùnà bá fún wọn ní àyà amintum man fi sama, ó ní ohun tí wọ́n máa sọ fún àwọn alùsùnà ní pé ẹ sọ fún wọn pé ibo Ọlọ́run bá wà kó tó di pé ó dá sámà, bẹ́ẹ̀ ni ibo ló wà kó tó di pé ó dá àràṣì. Ṣé ẹ̀rí nù? Ṣé
ẹ̀yọ́ mo ní fídíò ayé fìtínà yìí pọ̀ wàhálà àdéhùn yìí ti pọ̀ jù. Ẹ̀gbọ́n tó sọ ni ó ní kò sẹ́nìkan náà tó ní ẹjẹ́ ń dá padà díẹ̀ sí kẹrin. ó ti wá kọ́dà bá Hausa bá lóun tó bẹ́ẹ̀ kọjá de wa kọ́kọ́ tá a kọ́kọ́ rí ná ní Nàìjíríà rèé ìsọ̀rọ̀ lẹ Yorùbá. ó ní mufti àkọ́kọ́ táwọn kọ́kọ́ rí nílẹ̀ Nàìjíríà rèé tó já sí wípé kò sẹ́ni tó kápá rẹ̀ níbi ká ṣe níbi ká tọwọ́ bọ ọ̀rọ̀ Ọlọ́run ọba ká sì fi ṣe ìdájọ́ fáwọn èèyàn. ó ní Abdulrasaq Abdulaziz lákọ́kọ́. wàláhì yẹpẹrẹ Abdulrasaq Abdulaziz ni o. kàlá Abdulrasaq Abdulaziz bá mọ̀ ni kò bá mọ̀ lọ wàláhì yudhilluka ar-rajul. arákùnrin yìí ń yẹpẹrẹ rẹ ni wa yukhassisuk. ìsì mú ẹlẹ́ni yẹpẹrẹ àtẹni ẹ̀tẹ́. nítorí òun gan náà mọ̀ yìí pé kò sí nǹkan kan lágbárí rẹ̀ ó mọ̀ yìí pé òwò ti gbogbo ohun tí ń sọ yún. wàláhì àdáwò ń bẹ lára àwọn onífídíò alẹ́ Yorùbá yìí. ó ní gbogbo Nàìjíríà àrẹ́nì kankan bí irú Abdulrasaq Abdulaziz pé kò sẹ́yìn kan tó kápá rẹ̀ àfa Abdulrasaq Abdulaziz Ìṣọ̀lá. wàláhì ń yẹpẹrẹ rẹ̀ ni mọ̀ ní tí Jákúmálù ń ṣe fún nínú èdè Lárúbáwá ni tá bá padà sínú al-Balagha. so ìyìn ní ẹ̀yìn tó já sí wípé èébú ni. so al-madhu bima yushbihu adh-dhamm ẹ̀yìn ni tó já sí wípé èébú ni fi ń bú ẹfa. wàláhì èébú ní fi ń bú ẹ kò yẹn. kó o tiẹ̀ wá sọ ilẹ̀ Yorùbá ó ní gbogbo Nàìjíríà má ti lọ jìnnà ṣé inú Ìkòròdú tí Abdulrasaq Abdulaziz wà gangan nínú ìlú Ìkòròdú tó wà gangan wàláhì ń dakọ̀ ipe kò pọ̀ jù rárá ń dakọ̀ èèyàn márùn-ún fún ọ tó yá sí pé Abdulrasaq Abdulaziz yóò tẹ́ tírà sí wọn wájú tí ó sì kọ́ ń pa ẹ̀sìn Islam yìí tí ó kọ́ tí ó yé dáadáa ni ò kìí ṣe àwọn kíkọ́ jẹ̀kúrẹ́dí àwọn kíkọ́ àìmọ̀kan o yóò kọ́ báyìí tí ó sì ṣàǹfààní ń bẹ̀ dáadáa. so nínú Ìkòròdú ta ìyìn sọ gbogbo Èkó inú Ìkòròdú tí Abdulrasaq Abdulaziz ń gbé gangan tó wà gangan ń dákọ̀ èèyàn márùn-ún fún ọ láti inú Ìkòròdú tí ń gbé gangan tó já sí wípé wọ́n kọ́ Abdulrasaq Abdulaziz nípa ẹ̀sìn àti èdè Lárúbáwá. ká tó wá sọ gbogbo Èkó ká tó wá sọ gbogbo ilẹ̀ Yorùbá ká tó wá sọ gbogbo Nàìjíríà ń kó bí àáfà 1000 jáde tó yá sí pé Abdulrasaq Abdulaziz yóò máa mú mi ìmọ̀ lára ẹnì kọ̀ọ̀kan nù wọn yóò máa jàǹfààní ìmọ̀ lára ẹnì kọ̀ọ̀kan nù wọn báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó sì ní ṣe kíni tí ó sì ní tó yóò tún máa wá kó jẹ sí lára wọn. èwo ni mo tún lè jẹ sí lára yín nínú ìmọ̀ èwo ni mo tún lè ṣàǹfààní sí lára yín nínú ìmọ̀. wàhálà àwọn bíbú yìí wọ́n rò pé kéwú wọ́n rò pé àwàdà ní kéwú fa wàláhì láwọn oníbídíà yìí. so yastahzihuna bil ilm wa yastakhifuna bil ilm wọ́n rò pé kéwú nǹkan tá a máa fi ń ṣe kíni tá a máa fi ń ṣàwàdà ní tá a máa fi ń ṣẹ̀fẹ̀. ó sọ pé òun ò tiẹ̀ sọ ilẹ̀ Yorùbá nìkan ipe gbogbo Nàìjíríà ipò ọmọ Haúsá tó bá tó bẹ́ẹ̀ gan kó wá yéé la ilaha illallah má tiẹ̀ tí kúrò nínú Ìkòròdú tí Abdulrasaq Abdulaziz wà sọ pé ẹni tó bá tó bẹ́ẹ̀ nínú Ìkòròdú tí Abdulrasaq Abdulaziz gangan wà gbé láti bẹ̀ má tiẹ̀ tí sọ gbogbo Èkó má sọ gbogbo Èkó inú Ìkòròdú gangan tí Abdulrasaq Abdulaziz ń gbé. wallahi thumma billah mo lè má wà fakọ̀ Sheikh Abdullahi Jabata Ustaz Abdullahi Jabata kálọ̀bá ní ṣe rárá fún wọn mo lè má wà fakọ̀ wọn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń sọ. amma wallahi ṣùgbọ́n mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra inú Ìkòròdú láàfáà náà ń gbé àbíbẹ̀kọ́ ní Sheikh Abdullahi Jabata ń gbé wallahi tí Abdulrasaq Abdulaziz ò bá mú mi ìmọ̀ lára àfáàyùn ajásí pé nǹkan míì ti wọ́nù. Ustaz Abdullahi Jabata wọ́n kọ́ Abdulrasaq Abdulaziz ní kéwú clean clear pure and neat tí ó sì yé wọ́n kọ́ ní kéwú clean clear as in ní ojú kéwú gangan. má wà tún jẹ́ kí n lo àwọn fún ọ jẹ́ tún lo àwọn ẹlòmíì fún ẹ jẹ́ tún lo àwọn ẹlòmíì fún ẹ. Ustaz Ma'ruf Al-Athari nínú ìlú Ìkòròdú wallahi wọ́n kọ́ Abdulrasaq Abdulaziz yìí ní kéwú clean clear. Ustaz Ma'ruf Al-Athari kálọ́bà ní ṣe dáadáa fún wọn kọ́ Abdulrasaq Abdulaziz Ìkòròdú yìí wọ́n kọ́ ní kéwú clean clear nínú ìlú Ìkòròdú ni àti ìsọ gbogbo Èkó
ká tó máa wá sọ gbogbo ilẹ̀ Yorùbá ká tó wá dé Nàìjíríà o jẹ́ máa gbé láti inú Ìkòròdú fún gangan. ẹlẹ́ẹ̀kẹta Ustaz Habib Adéwuyì a lè má wàá fakọ̀ wọn, a lè má gba àwọn ìlànà wọn kọ̀ọ̀kan wọlé, àmọ́ sórí àwọn ẹni tí mò ń dákọ̀ yìí wọ́n kéwú lọ́wọ́ Abdulrazak Abdulaziz, yóò kéwú lọ́wọ́ wọn dáadáa, yóò jàǹfààní ìmọ̀ lọ́wọ́ wọn dáadáa ni ó tara ni ó tí è ṣe kékeré o yóò jàǹfààní ìmọ̀ lára wọn, so yóò jàǹfààní ìmọ̀ lára wọn. káwá wọnú Èkó lápapọ̀, ká ṣe kí ni káwá wọnú Èkó lápapọ̀ kí wá bẹ̀rẹ̀ sí bọ́ ọ̀ka. Nínú Ìkòròdú yùn bàbá wa dáadáa kan bẹ tó yẹ kí n dákọ̀ kí n tó kò nú Ìkòròdú yùn, Sheikh al-Ustaz Kamaluddin Sheikh al-Ustaz Kamaluddin, Sheikh Ustaz Kamaluddin wọ́n kọ́ Abdulrazak Abdulaziz yìí ní kéwú dáadáa, inú Ìkòròdú náà làwọn náà wà báyìí. Inú Ìkòròdú náà làwọn náà ṣe kí ni, inú Ìkòròdú ni wọ́n wà báyìí. Wọ́n kọ́ Abdulrazak Abdulaziz yìí ní kéwú clean clear pure, àwọn tí ẹ̀ kọ́ ní ohun tó níìtì ní manhajù tó dáa, so ìròrí tó lálàáfíà làwọn tí ẹ̀ tún kọ́ dáadáa. Àwọn tí wọ́n wà ní Ìkòròdú nù. Jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti inú Èkó. Nínú àwọn ẹni tí Ustaz Habibu ni wọ́n ti ń pè tí arìnrìn àjò Abdulrazak Abdulaziz tí ó ṣàǹfààní ìmọ̀ lára wọn nípa tẹ̀sìn Islam dé àti ìmànà títà Nabi sallallahu inú wọn Sheikh Abdulgani Juma bẹnu wọn, Sheikh Abdurrauf Bello bẹnu wọn, Sheikh Said Hamza bẹnu wọn. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tí ma dákọ̀ fún ọ nínú ìgboro Èkó tó já sí wípé wallahi thumma billah Abdulrazak Abdulaziz ò tó bẹ́ẹ̀ kó jókòó wájú wọn kó má jàǹfààní ìmọ̀, ó kéré àbúpọ̀. So kódà nínú àǹfààní ìmọ̀ tí ó jẹ́ lára àwọn wọ̀nyí, ìwọ Jákmàlù gan ó tún rí àǹfààní ń bẹ. Ó yẹ ṣe kó já sí wípé kó tàtà rẹ̀ di mùsùlùmí tó bá padà wá ṣàlàyé fún wọn pé mo mọ̀ jàǹfààní lára àwọn mashayikh yẹn, lára àwọn àfáà yẹn, mo mọ̀ jàǹfààní ìmọ̀ lára wọn. So ká tó wá sọ ilẹ̀ Yorùbá, jẹ́ ká wá bẹ̀rẹ̀ fún nílẹ̀ Yorùbá, nǹkan mọ̀ mú àwọn kọ̀ọ̀kan fún ọ. So nílẹ̀ Yorùbá lápapọ̀ ìní mú àwọn ògbóǹtarìgì àwọn àfáà súnnà fún ẹ, ìní mú àwọn ògbóǹtarìgì yẹn fún ẹ, nítorí nílẹ̀ Yorùbá àwọn ògbóǹtarìgì àwọn àfáà súnnà yẹn, àwọn jàǹkàjàǹkà àwọn àfáà súnnà, àwọn ẹni tí wọ́n jẹ́ bí ọmọ kéwú wọn, àwọn ni wọ́n fìtì kí wọ́n kọ́ irú Abdulrazak Abdulaziz ní kéwú, àwọn ni wọ́n wà ní ipò òkè kí wọ́n fún irú Abdulrazak Abdulaziz ní ẹ̀kọ́ kéwú ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn ẹni tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Sheikh Abdulgani Juma kálọ̀bá ni wà pẹ̀lú wọn. Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Sheikh Kamal Ibrahim, Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Sheikh Komodin Yunus hafizahullah, àwọn Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Dr. Sharafuddin Gbadebo Raji hafizahullah, Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn ẹni tí wọ́n jẹ́ bí ọmọ kéwú àwọn tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Dr. Fadil Ibn Nuruddin al-Imam hafizahullah, Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn tí wọ́n jẹ́ bí ọmọ kéwú Ustaz Amubiaya, Abdulrazak Abdulaziz yóò jàǹfààní ìmọ̀ lára wọn. Àwọn tí wọ́n jẹ́ bí ọmọ wọ́n pọ̀ gan nífa láwọn ọmọ kéwú wọn ni àti ìsọ àwọn gangan o, torí àwọn tí wọ́n bízì tayọ wípé kó wájá sí wípé wọ́n máa attend sí Abdulrazak Abdulaziz àti wípé àlàyé wọn ọpọlọ Abdulrazak Abdulaziz lè má ṣàìsì ẹ̀ dáadáa, so level àgbọ́yé rẹ̀ ó lè má ti débi pé kó lè grápù àlàyé táwọn àgbààgbà àfáà yìí bá ń ṣe, àfi èyí táwọn ọmọ kí wọ́n bá rí kọ́ látọwọ́ wọn tí wọ́n sì fẹ́ wá bí wọ́n ṣe fi ṣàǹfààní fún ẹlòmíì bírú àwọn Abdulrazak Abdulaziz báyìí. Ilẹ̀ Yorùbá nù nǹkan kan fún ọ nínú ilẹ̀ Yorùbá o, ká tó wá sọ gbogbo Nàìjíríà, ó mà ti rí ìmàfin fa ẹ̀rẹ́ Jákmàl, orí ìmàfin gafa, orí ìmàfin débi pé òun sọ pé ní gbogbo Nàìjíríà ààrẹ nìkan ká àfi bí Abdulrazak Abdulaziz nìkan lárí tó máa ń pa ṣẹ̀ríà, ajá sí pé olódo táwọn èèyàn ń pè ọyùn gangan ló jẹ́, aláìmọ̀kan tí wọ́n ń pè ọyùn gangan, aláìmọ̀kan tí ó jẹ́ yùn gangan, wallahi bó ṣe jẹ́nu. Tó bá fi lè mú ọ tó lè sọ ọ̀rọ̀ yùn jáde, tó bá fi lè mú ọ tó lè wí ọ̀rọ̀ yùn jáde, abẹ́ẹ̀rí nǹkan bọ́n ṣe máa ń tanra wọn nù, kálọ̀bà ẹ̀dá mọ́jẹ̀ tanra yín.
débi pé ẹ wà dọ́rùn lọ mú tọ́ tọ́ Abdulrazak Abdulaziz ń tàn ni o ana laka nasihun amin olùkìlọ̀ dáadáa mo jẹ́ fún ẹ o wallahi olùkìlọ̀ rere mo jẹ́ fún ẹ ó yé báyìí wallahi èmi ń kìlọ̀ fẹ́ eléyìí ń tàn ẹ̀ ni so ń gbẹ́gun ẹṣin áyán kò gbẹ́gun rẹ̀ ẹṣin gangan ó yé kálọ̀ bẹ̀rẹ̀ dà kó ṣàánú gbogbo yín kó fún yín ní mànà kó sì fún àwa náà ní ìmànà ó yé báyìí ẹ wọ́n ṣe ń tanra wọn ẹ máa gbọ́ lọ. ó ti yé wa kọ́dà bá Hausa bá lóun tó bẹ́ẹ̀ kó jáde wá ó ti yé wa ó lóun tó bẹ́ẹ̀. ó sọ pé kódà bá Hausa bá sọ pé òun tó bẹ́ẹ̀ kó jáde wá tọ̀ ọmọ Hausa lè mi èmi tó bẹ́ẹ̀ mo ti jáde sọ pé mo ní tí wọ́n bá bí Abdulrazak Abdulaziz dá àti ìwọ gan papọ̀ pẹ̀lú ìrẹ́ Jakmal tí wọ́n bá bí ẹ̀yin méjèèjì dá mo ní ìbéèrè méjì nìkan péré fún ẹ̀yin méjèèjì so ìbéèrè méjì tí mo wá ní fún ẹ̀yin méjèèjì yìí kò ṣe pé báyà ń jù sórí afẹ́fẹ́ ń bí tẹ́ bá ti ṣe tán tẹ́ fẹ́ dáhùn ìbéèrè náà so láìfù báyìí tó já sí pé àwọn èèyàn ò máa wò wá ń wá ju ìbéèrè náà sí tí ò ní nídìí pé ẹ̀ṣẹ̀ lọ́ máa wádìí nígbà tí mo bá sọ tán tí ò ní nídìí pé ẹ̀ṣẹ̀ lọ́ máa wádìí ìbéèrè méjì nìkan mo kàn ní fún ẹ̀yin méjèèjì nípa ṣẹ̀ríà Ọlọ́run nípa òfin Ọlọ́run ló bá tán ìbéèrè méjì nìkan péré kódà kò ní le jù kódà nínú tó yá sí pé ti máa gbọ́ tẹ́lẹ̀ ni àtà nínú ọ̀rọ̀ mùdírù yín náà ní ti fún yín ní béèrè nínú ọ̀rọ̀ mùdírù yín náà ní ti fún yín ní béèrè ẹ̀yin méjèèjì ẹ fọwọ́ ara yín ṣera yín nínú ọ̀rọ̀ bàbá yín gangan ní ti mú ìbéèrè ilẹ̀ fún yín tẹ́yìn náà ti ń gbọ́ tẹ́yìn náà tó tẹ́lẹ̀ sí pé ó ti kún etí yín ẹ̀ ti máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ nǹkan béèrè lọ́wọ́ yín ni kò fàjà kò fa ìbínú kò fa jàgídíjàgan ẹnìkan ò bẹ́nìkan jẹ́ ẹnìkan ò ṣe jàgídíjàgan ìbéèrè ni ọya so ọmọ Hausa lè mi ọya mo ti béèrè lọ́wọ́ rẹ̀ ń sìn pé ọya o sọ fún Abdulrazak Abdulaziz pé kẹ́yìn méjèèjì ò kẹ́ wá dáhùn ìbéèrè méjì tí mo ní fún yín àmọ́ èyí ní sọ sórí afẹ́fẹ́ báyìí ọmọ Hausa ni mí mo sì tó bẹ́ẹ̀ mo kájú rẹ̀ fún ẹ̀yin méjèèjì ẹ̀mí mi gbẹ́ ẹ̀yin méjèèjì kódà ẹ tún sọ mí gan lẹ́yìn méjèèjì ẹ sọ mí gan ni ọmọ Hausa ni mí mùsùlùmí ọmọ Hausa ni mí ọ̀yá mo ti dáhùn tí ó sọ pé ọmọ Hausa tó bá tó bẹ́ẹ̀ kó wá ni ana Hausawi yìí ọmọ Hausa ni mí dá ọmọ Hausa ni mí ilẹ̀ Hausa wọn bí mi sí ibẹ̀ mo ti dàgbà oúnjẹ Hausa mo jẹ dàgbà so ìlú Hausa mo gbé dàgbà so ọmọ Hausa ni mí ọ̀yá mo ti dáhùn mo tó bẹ́ẹ̀ fún ẹ̀yin méjèèjì àbẹ́ẹ̀rí nǹkan kọ́lọ́ mọ́jà sọnù ọlọ́mọ Hausa kan tó bá tó bẹ́ẹ̀ kó jáde yéé kẹ́sì wàhálà ó mọ nǹkan kan fa ilẹ̀ Yorùbá kí ni inú Kòròdú tí àwé yìí wà gan tí Abdulrazak Abdulaziz yìí wà gan kò tó bẹ́ẹ̀ kó ta fèlèfèlè nípa ọ̀rọ̀ ìmádé wàláhì làzìm uqsimu billah nínú Ìkòròdú tó wà gan kò lè ta fèlèfèlè nípa ìmádé ó dá mi lójú pé kò lè ta fèlèfèlè ká tó wá sọ gbogbo Èkó ká tó wá sọ gbogbo ilẹ̀ Yorùbá so ilẹ̀ Hausa ló wà máa gbé wá bí ọ̀dà tó bá fẹ́ mọ̀ bọ́yá ọmọ Hausa tó tó bẹ́ẹ̀ wà ẹ gbé bàbá yín wá sílẹ̀ Hausa kẹ́ wá sọ kátàkátà tẹ̀ mọ́ sọ kí gbogbo yín wá wí so salaam alaikum tó bá mọ̀ pé ọmọ Hausa tí ò tó bẹ́ẹ̀ wà ẹ̀rẹ́ Jakmalu ẹ kóra yín wá sílẹ̀ Hausa ẹ kóra yín wá Kano kẹ́ wá sọ gbogbo àwọn jákujàku tẹ̀ mọ́ sọ yín gbogbo kátàkátà tí Mudiru Markazi ti sọ sẹ́yìn yìí ẹ kàn gbé wọn wá kí wọ́n wá sọ nílẹ̀ Hausa ó mọ̀ bọ́yá àwọn ẹni tí wọ́n kájú rẹ̀ wà nílẹ̀ Hausa ó mọ̀ bọ́yá àwọn ẹni tí wọ́n kápá Mudiru yín tó yá sí pé wọ́n kápá Mudiru yín tí Mudiru yín ò sì nílé ṣe nǹkan kan ó mọ̀ bọ́yá wọ́n wà bí wọ́n sí ó rò pé gbogbo àwọn jákujàku tẹ̀ ṣe fúnra yín lẹ́kọ̀ọ́ àti nílẹ̀ Yorùbá yìí ló rò pé ni wọ́n ń gbé káàkiri àwọn oníbídíà ń bẹ nílẹ̀ Hausa o ẹ má ṣì mí gbọ́ yìí o àwọn oníbídíà aládàádára ń bẹ nílẹ̀ Hausa o àmọ́ wallahi àwọn tó jẹ́ gbòǹgbò ìpínlẹ̀ ẹ̀sìn so wallahi tẹ́nìkan bá fi lè sọ̀sọ́kùsọ ń parẹ̀ tí wọ́n bá gbá mú ayé rẹ̀ bàjẹ́ nù yóò kábàámọ̀ pé kílódé tóun fi sọ yóò máa ṣe nàṣíhà fúnra rẹ̀ pé kílódé tóun ò fi lórí pípé kílódé tóun ò fi lo ọpọlọ rẹ̀ limadha la yastakhdim aqla pé tí ò fi lọ ọpọlọ rẹ̀ yóò máa kábàámọ̀ rẹ̀ pé ìbá sì mà kí n lo làákàyè mi o
ìbá sì mọ̀ kí n lo ọpọlọ mi ò kí ni mo lọ sọ ìsọkúsọ yìí sí báyìí. Ọya ẹgbẹ́ mùdírù wá sílẹ̀ Haúsá kí wọ́n wá sọ àwọn ìsọkúsọ yìí, ibẹ̀ ló mọ̀ bóyá ẹni tó kápá eléyìí wà àbí kò sí. Tí wọ́n bá kápá mùdírù yín, tí wọ́n bá kápá ọ̀gá tó fi ẹnìkan jẹ mufti, kí wá ní tọmọṣẹ́? Ẹ dákun, kí ni tọmọṣẹ́? Wọ́n mú, tí wọ́n bá lè mú ọ̀gá mẹ́lẹ̀ ipò sọ̀sọkúsọ, ẹ dákun, kí lọmọṣẹ́? Kí ni tọmọṣẹ́? Ibo lọmọṣẹ́ fẹ́ lọ? Ibo lọmọṣẹ́ fẹ́ lọ? Ẹ̀yin rẹ̀ Jákúmálù, ẹ kàn mọ̀ tanra yín, ẹ tàn jẹ́fà. Abẹ́ rí nǹkan. Ó lọ́mọ Haúsá tó bá tó bẹ̀ kó jáde tọ́. Ọmọ Haúsá lè mi, ana Hausawi. Ọmọ Haúsá ni mí, mo ti jáde. Ọya kẹ́yìn méjì náà jáde. Mo ní ìbéèrè méjì nìkan péré fún yín. Wallahi nínú àwọn ọ̀rọ̀ mùdírù yín ní sì ti fún yín ní ìbéèrè. Uqsimu billah. Ṣebí ó mọ̀ ń pa ṣẹ̀ríà, òun nìkan ló mọ̀ ń pa ṣẹ̀ríà Nàìjíríà àbí? Òun ló mọ̀ ń pa al-hukmu shar'i àbí bẹ́ẹ̀ kọ́, gẹ́gẹ́ bó ṣe kílèmù fún lẹ́yìn aláìmọ̀kan méjì. Ọya wá sọ pé mo ní ìbéèrè méjì fẹ́yìn méjèèjì. Ìbéèrè méjì mo ní fẹ́yìn méjì. Uqsimu billah nínú ọ̀rọ̀ mùdírù yín ní sì ti mú ìbéèrè fún yín. Ìyìn ní jáde kó nú ọ̀rọ̀ mùdírù yín. Tẹ́ ẹ bá lè dáhùn rẹ̀, tẹ́yìn méjì bá lè dáhùn rẹ̀, ń gbà lóòótọ́ pé Abdulrazak Abdulaziz lóòótọ́ òun ló mọ̀ ń pa ṣẹ̀ríà jù ní Nàìjíríà. Àmọ́ ẹ lè dáhùn rẹ̀, nítorí dídáhùn tẹ́ dáhùn rẹ̀ yóò máa jẹ́ ìyẹpẹrẹ fún ọ̀rọ̀ mùdírù yín. Ẹ sì fẹ́ kó já sí pé kẹ́ rí nǹkan kan tí ó fẹ́ dàbí ìyẹpẹrẹ fún ọ̀rọ̀ mùdírù yín. Walau qala jahilan, kódà kí mùdírù yín sọ àìmọ̀ kan, kódà kí mùdírù yín kó sọ òdo jáde. Oye, ọmọ Haúsá lè mi, èmi kájú rẹ̀, mo kódà ẹ̀mí èjì, mo sọ ẹ̀mí èjì gan. Oye, kìí sọ òun nìkan àti ìwọ Jákúmálù yìí, ṣé ìwọ tó yá sí pé òun gbára lájẹ yìí? Ìwọ múlíhìdì tó já sí wípé òun pókọ àlìjẹ̀nú lórúkọ ipò kọ Ọlọ́run ọba ni, ó mọ wọn ara rẹ fa. Wallahi ó mọ wọn ara rẹ rárá àti rárá Jákúmálù. Kálọ̀ bá yẹ́dà kó ṣàánú rẹ̀, kálọ̀ bá yẹ́dà kó fọ́nà mà, allamaka Allahu rushdak. Allah bá yẹ́dà kó fi ìmọ̀nà rẹ̀ kó fi mẹ́. Ó mọ̀ wọn ara rẹ̀ rárá àti rárá. Àìmọ̀ wọn ara ń dààmú ẹ̀ gan. Wallahi al-azim. Kọjá de wa èyí tọ́lọ̀ ń ṣe fún orí wípé inú tí èèyàn fi jẹ́ mufti nílùú pàápàá jùlọ Nàìjíríà yìí, ẹni tí ó bá jẹ́ mufti Nàìjíríà yìí, tọ́rọ̀ rẹ̀ ó kí fàtiwá rẹ̀ ó kálé tí ó sì ká oko ọgbọ́, ó gbọ́dọ̀ kọ́kọ́ ní mímọ̀ ṣàkọ́fà méjèèjì tí ń lọ láyé. Ẹgbọ́n nǹkan, ó lẹ́ni tó yá sí pé yóò jẹ́ mufti ní Nàìjíríà yìí, tí ìmọ̀ rẹ̀ ó ka, tí ọ̀rọ̀ rẹ̀ tí ó kálé tí ó káko, ó gbọ́dọ̀ kọ́kọ́ ní ìmọ̀ ṣàkọ́fà. Ṣé ṣàkọ́fà ni? Ṣé ìwọ tó fẹ́ máa gbé Abdulrazak Abdulaziz sí ipò òun ni? Àdánwò tí ń bẹ ńlẹ̀ Yorùbá. Àfi k'Allah bá yẹ́dà kó dákun kó ṣàánú. Allahumma ajirna fi musibatina. Ìrẹ̀ Allah bá yẹ́dà dákun ràn wá lọ́wọ́, yọ wá kó ná àdánwò wa tá a wà yìí. Torí àdánwò lálẹ́ àwọn eléyìí jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Mùsíbà tó tóbi. Ṣàkọ́fà ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ẹni tó yá sí pé ó ní ṣàkọ́fà. Ṣé ṣàkọ́fà ni? Ṣàkọ́fà kọ́, ṣàkúrù ni àbí ṣàkọ́? Ṣàkọ́fà. Ìwọ tó yá sí pé alfagu ni ẹ́, la'annana nasubbuk, kìí ṣe pé bá à ń bọ̀ ẹ̀, lakinnaka alfagu. Àmọ́ alfagu ni ẹ́, ó mọ́kéwú pé, ìwọ tó mọ́kéwú pé yín lọ àmọ́, ìwọ tó mọ́kéwú pé ló fẹ́ máa gbẹ́ nìkan sí ipò àbà. Ó ṣe ń ṣe báyìí fún ààrẹ Jákúmálù. Limadha tudhillu nafsak? Ṣé dandan ni kó yẹpẹrẹ ààrẹ, kó sọ̀rọ̀ ààrẹ dẹni yẹpẹrẹ nítorí pé ó fẹ́ ìrẹ̀ Jákúmálù? La tudhilla nafsak, má yẹpẹrẹ ara rẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ni tó ní ìmọ̀, ó gbọ́dọ̀ jẹ́ni tó ní ṣàkọ́fà ìmọ̀ méjèèjì. Ṣàkọ́fà kọ́ ṣampóni àbí ṣápínà, abẹ́rí nǹkan. Káì, Allahu akbar. Làkọ́fà àti Lárúbáwá àti tèèbó ọgbọ́ mufti gbé ìbò ni. Ẹgbọ́, ó ní ẹni tó gbọ́dọ̀ jẹ́ mufti, ẹni tó bá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó kálé kó káko, lẹ́ni tó jẹ́ mufti ó gbọ́dọ̀ ní ìmọ̀ ṣàkọ́fà méjèèjì. Ipe ó gbọ́dọ̀ ní ìmọ̀ ṣàkọ́fà méjèèjì, Lárúbáwá àti èbó. Mufti ń gbé èbó ni. Ibo ló wà nù ṣàrtù pé kéèyàn jẹ́ mufti, ipò gbọ́dọ̀ gbé èbó. Ṣé mùdírù yín tó fi Abdulrazak Abdulaziz yan mufti irọ́ tẹ̀ ń gbé káàkiri, ṣé mùdírù gbọ́ èbó? Ṣé mùdírù gbọ́ èbó? Ṣé mùdírù gbọ́ èbó? Ìwọ tó ń sọ èbó wo ló lè sọ?
èbó wo ló lè sọ, èbó mélòó ló lè wí jáde lẹ́nu rẹ̀? Mufti gbọ́ èbó ni, olódo Mufti gbọ́ èbó ni. Kí ló kàn wá pẹ̀lú gbogbo òyìnbó? Àwọn ṣé òyìnbó ni àwa fẹ́ fi ṣẹ̀rí nínú ẹ̀sìn ni? Orẹ́nìkan tó fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ kan wá rí tó wá já sí pé tó wá bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn ní pé Eze go to school. When Eze got to school, Eze saw his teacher and the teacher was sitting on the seat. The teacher was sleeping. The teacher called on Eze and Eze responded to the teacher. The teacher asked Eze that, Eze, why don't you go to Sama? He said, I didn't go to Sama. Ǹjẹ́ o rí ẹnìkan rí? Àwọn wàhálà àwọn onífídíò ayé ọpọlọ wọn tà ká lọ́mọ ẹ̀rọ àkọsí àánú. Ǹjẹ́ o rí ẹnìkan rí tó ń sọ̀rọ̀ ẹ̀sìn tó wájá sí pé èbó ni ó mọ̀ mú wa fi ṣẹ̀rí? Kí ló kàn wá pẹ̀lú èbó? Kí ló kàn wá pẹ̀lú èbó? Ìtawà fi ní ìtìmáàmù fèdè lárúbáwá ní pé kanat lughata dinina, ó jẹ́ èdè ẹ̀sìn wa. Lidhalika ahbabna lughata al-arabiyya. Torí ẹ̀ làwa ṣe fẹ́ràn èdè lárúbáwá. Èdè ẹ̀sìn wa ni, yàtọ̀ sí pé èdè ìran kan ni. Hadhihi lugha lughatuna, èdè wa náà ni. Li'annaha lughatu dinina, nítorí èdè ẹ̀sìn wa ni. So ká ní òyìnbó bá jẹ́ èdè ẹ̀sìn wa tó já sí pé ẹ̀rí tá a bá fẹ́ mú wá, èdè òyìnbó ni ẹgbà wá àbí èdè òyìnbó ni tírà tó sọ̀kalẹ̀ fún wa fi wá, kò sí tó burú bẹ́ẹ̀. Àmọ́ ó èdè ẹ̀sìn wá jẹ́ kí n wá já ọ sí nǹkan kan. Ǹjẹ́ ọmọ ẹ̀kọ́ Abdulrazak Abdulaziz yóò gbọ́ lárúbáwá? Ìmọ̀ ń sọ fún pé Abdulrazak Abdulaziz yìí kò dánú lárúbáwá. Èyí tó jẹ́ èdè ẹ̀sìn wa gangan tó yẹ kí mufti ní lọ́wọ́, tó yẹ kó jọ tó yẹ tó dé ojúlówó èdè tó yẹ kí mufti gbọ́yé, Abdulrazak Abdulaziz ò gbọ́yé, kò gbọ́ lárúbáwá yé ní Abdulrazak Abdulaziz. So kí láà fẹ́ wá fi èbó ṣe? Ṣé mùdírù yín tó wá fi Abdulrazak Abdulaziz jẹ mufti ṣé wọ́n gbọ́yìnbó? Ṣé mùdírù yín gbọ́yìnbó? Ìwọ tó ń sọ ṣó gbọ́yìnbó? Aláìmọ̀kan. Òyìnbó la fẹ́ fi ṣẹ̀rí àbí? Òyìnbó ni aya àbádìísì àbí òyìnbó ni kìtàbà àti sunna táwọn fi máa ṣẹ̀rí? Mufti ń gbọ́ èbó ni. Ó ń pẹ́ kó tó jẹ́ Amẹ́ríkà gangan àbí kó tó jẹ́ London gangan fún alára rẹ̀. So ahọ́n rẹ̀ ò bá jẹ́ ahọ́n àwọn western, problem ẹnu kò sí tó kàn wá. Sáàtì fún àwa lẹ́rìí, má sọ̀sọ̀kúsọ, má sì wíwíkúwí lórúkọ ìsìláàmù, lórúkọ ẹ̀sìn Ọlọ́run ọba tí wá nu. So ó bá àgbó èbó kẹnu rẹ̀ máa lọ nínú òyìnbó tó bá fi lè fi sọ̀sọ̀kúsọ nípa ẹ̀sìn Ọlọ́run ọba, gbogbo tán bá ti lè wù kán ti bí ẹ á ṣe rọ́dù fún ẹ, ló bá parí, ló bá tán. Tí Donald Trump bá sọ pé òun fẹ́ sọ̀rọ̀ nípa ìsìláàmù lọ́la, kò bá àskátà gbogbo èbó tó mọ̀ ń gbèsè ayé rẹ̀, ṣé ó ṣàfi bẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ ni? Á sọ̀rọ̀ lórí rẹ̀ ká tó wá sọ eléyìí tó yá sí pé ọmọ Yorùbá ni, àmọ́ ó kọ́ èbó ni, ó sì gbọ́ níwọ̀nba tí alọ́ba ẹ̀dá ní kó gbọ́ nù ẹ̀. So kí ló kàn á pẹ̀lú pé mufti a máa gbé èbó ni? What's our problem with that? Àwọn ò ní problem pẹ̀lú ìyẹn náà. Ṣé èbó la fẹ́ fi ṣẹ̀rí ni? Mufti a máa gbé èbó ni, ìwọ gbọ́? Ṣé àwọn ẹni tó fẹ́ máa tí mùdírù yín yàn fún pé kó máa fún fatwa kì í ṣe àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá o, torí mufti tẹ̀ yàn yín ẹ̀ kàn ń dààmú ara yín lára ara yín ni, kò sí tó kàn wá pẹ̀lú ẹ̀ kàn tán ara yín ni. So ìjọ tí ó dá mi lójú pé ìjọ tí mùdírù yín yàn gan ni mufti, mùdírù gan wọn mọ̀ nínú ara wọn pé eré pa ni tí mò ń ṣe yìí o, ó sì lè má ṣe èso oore o, kò sì ní ṣe èso oore, kò sì ní ṣe torí kò ní máa sọ̀sọ́ kú sọ ń sìn káwa dákẹ́ àbí káwa máa wòran, kò ní máa wí ikú ẹni tó fi jẹ mufti gan ò gbọ́dọ̀ sọ̀sọ́ kú sọ ká máa wò wọ́n ràn tí wá nu. Óyé àwọ̀ wá sí ẹnìkan àbí káwa máa wò pé ẹnìkan superior ju òdodo lọ lọ́dọ̀ tiwa. Óyé báyìí tọ́ àtọ́jọ́ tí wọ́n ti wá yàn mufti rẹ̀ Jakmalu dákun, èmi ló ní Abdulrazak Abdulaziz ti sọ òyìnbó láti fi máa bá àwọn aláìmọ̀kan tí ń bá sọ̀rọ̀ láti fi máa bá wọn sọ̀rọ̀. Èmi ló ti sọ òyìnbó, pé ladies and gentlemen, good afternoon, how are you, how are you doing, how far, how is your life, bóla yẹ. Èmi ló ti sọ òyìnbó láti fi sọ àwọn ìwúkúwí tí ń sọ fún yín. Ṣèbí Yorùbá náà ní ń sọ lórí gbogbo ẹ̀. Ọjọ́ tó sọ yí pé ibi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ nípa interfaith nínú Quran, Yorùbá ló fi wí, kìí ṣe òyìnbó ló fi wí. Interfaith yìí ló kàn mú wọ̀, kò fẹ́ lo èdè Lárúbáwá nítorí tó bá lo èdè Lárúbáwá yóò pè ní wahdatul adiyad. Oye, wahdatul adiyad zèrè kò síbi tálọ́bà ẹ̀dà ti sọ nínú Quranul Karim. So ọjọ́ tí ń wí àwọn ìwíkúwí Yorùbá ní fi ń sọ, kìí
kì í ṣèdè òyìnbó ló fi sọ oye so kò sí tó kàn wá pẹ̀lú pé bóyá mufti gbọ́dọ̀ gbóyìnbó kò bá àmọ́ gbọ́ nígbésí ayé rẹ̀ kí ni pírọ́blẹ́mù tiwa kí ni pírọ́blẹ́mù tiwa Jakmalu àyèmọ̀kan ni tó ń sọ yẹn ó yé báyìí tọ́yì. wọn ò ní kọ́lé lọ́wọ́ wípé ẹ wí yóò lè máa sọ fúnra rẹ̀ lérí yóò lè máa dálẹ̀ fún rẹ̀ tó bá sì jí pẹ́ tó bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ yóò lè máa sọ. gbogbo ẹ̀ lọ́lọ́run wá ṣe fún bàbá wa yìí tí bàbá Mudiru wa ń pé mozuku ni wá bàbá ní mo fọwọ́ ẹ̀ sọ̀yà bàbá Lágége ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà bàbá ní ẹ bí ní gbogbo ntẹ́ ẹ bá fẹ́. a sì retí àwọn tí ó béèrè nǹkan wọn ò sì béèrè mọ́ èé ṣe. ẹ gbọ́ ó sọ pé ó sọ pé òun retí ẹni tí ó béèrè lọ́wọ́ Abdulrasaq Abdulaziz ó yá ní kí Abdulrasaq Abdulaziz ṣe live video ká fún ní béèrè ó yá ní kí Abdulrasaq Abdulaziz kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nú ẹ̀yìn ní bídíà kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nú ẹ̀yìn ní bídíà tó wá já sí wípé yóò ṣe ètò yóò wá sọ pé òkè ò káwọn èèyàn wá máa pè wọlé with full confidence tó yá sí pé gbogbo èèyàn ni ó fẹ́ gba kọ́ọ̀lù ẹ̀ àwa níbí ní ìsìn lálẹ́ yìí tí mo bá ṣe tán tí mo fẹ́ gba kọ́ọ̀ tí ṣètọ́ nǹkan tó bá wù ṣètọ́ nǹkan kó pè wọlé á gbà á wà sọ pé bọ̀dá yìí sì ń ṣe báyìí kúrẹ́tẹ̀ ń dààmú àwọn ọmọ ádámà kò dáa ẹ̀rí rẹ̀ ẹ má dààmú wa mọ́ ẹ náà ẹ ṣe ẹ̀sìn ọlọ́run ọba oye so mo lo ṣètọ́ nítorí kó lè bá mọ̀ pé kò sí bó bá ṣe léwu kó sọ pé orí rẹ̀ gbóná tó bá pè wọlé ń bí kó sá ti lẹ́rìí tiwanu so kò sí kọlù ẹni táwọn ìgbà ń gbèsè ayé wa kódà wá tún máa ń tan àwọn oníbídà ẹgbẹ́ rẹ̀ láyà yìí pé tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ ohun tó gbé dání dá ọ lójú pé wọlé ni kìí ṣe àwọn kódẹ́ẹ̀dì ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́wà lọ máa kódì ọpọlọ ara yín so ọya mo wá ń sọ pé báyìí ń sìn Jakmalu ẹ tiẹ̀ kóra yín jọ kẹ́ bára yín dámọ̀ràn pé ọjọ́ báyìí lágbájá ó máa ṣe prógrámù ẹni báyìí ó máa ṣe prógrámù kò wá sí kọ́ọ̀lù ẹni tá à ní gbà wọlé wallahi á máa pè wọlé sórí ètò gbogbo yín so tẹ́nì kankan ò bá tiẹ̀ pè wọlé èmi yóò pè wọlé o wallahi tẹ́nì kankan àmọ́ mo mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ pè wọlé tí wọ́n jẹ́ mùsùlùmí onísúnnà tọ́ ṣó wá rí ìbéèrè tó sọ pé àwọn kan wọn tí ìwà béèrè lọ́wọ́ Abdulrasaq Abdulaziz yìí látọjọ́ yìí ẹni tó ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa gba ìbéèrè láàrin òun náà ni Mudirul Markaz so òun ni Mudirul Markaz mo sọ nínú àwọn ọ̀rọ̀ mi tí mo sọ sí èyí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi tí mo ṣe sí èyí ọmọ Shia Al-Mubaraku ìlú Ẹ̀pẹ́ yẹn mo sọ síbẹ̀ yìí pé kó tẹ advice Mudiru yín àbáwọn ẹni tí wọ́n bá súnmọ́ Mudiru kó tẹ organize àwọn program kan tó já sí wípé Mudiru ó máa gba kọ́ọ̀lù wọlé táwọn èèyàn ó máa béèrè nípa ẹ̀sìn wọn lọ́wọ́ Mudiru èmi mọ̀ yìí pé wallahi ní í ṣe kò sẹ́ni kan tí ó dán wò nínú yín ẹ̀yin náà mọ̀ pé ohun tí ó ṣẹlẹ̀ látara rẹ̀ ò ní dáa torí irọ́ lẹ gbé dání ẹ̀yin náà mọ̀ pé ohun tí ó ṣẹlẹ̀ látara rẹ̀ kò ní dáa so ká tó wá sọ eléyìí ọya Jakmalu ní kí Abdulrasaq Abdulaziz máa ní kó organize ètò tó yá sí pé gbogbo àwọn èèyàn wọ́n fẹ́ máa pè wọlé kárì tí ó bá ṣe tí ó bá dán o sẹ́yìn oníbídà tó yá sí pé bí kẹ́ sọ̀rọ̀ kẹ́ sì máa lọ ni bí kẹ́kẹ́ sọ̀rọ̀ lẹ̀ kẹ́ sì máa lọ bìkítà nífẹ̀ẹ́ ni tó yá sí pé ó fẹ́ wá fún yín lọ́pọlọ ẹni tí ó fẹ́ wá fún irú ẹ̀mí nípa pé intẹ́sọ̀ yìí ẹ̀ tí mú ẹ̀rí ẹ̀ wá ojú kan náà lẹ jòkó sí àáfàá yìí ní fẹ́ dán o kò sẹ́ni tí ó fẹ́ dán o nínú gbogbo yín ọjọ́ wo lórí tí Mudiru yín sọ̀rọ̀ rí tó wájá sí pé Mudiru yín wá gba kọ́ọ̀lù táwọn èèyàn wá pè wọlé pé hello bàbá o a ní ìbéèrè o ẹ dákun tóbìnrin bá ń ṣe haidọ̀ nǹkan kan tóbìnrin bá ń ṣe nífàsì nǹkan kan ẹ dákun nǹkan báyìí tẹ́ sọ o àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí ẹ dákun àlàyé wo lẹ tún lè ṣe fún wa lórí rẹ̀ àlàyé wo lẹ tún lè fún wa lórí ẹ̀ ọjọ́ wo lórí tí Mudiru yín ṣerú rẹ̀ rí
ṣebí kí mùdírù yín kàn sọ̀rọ̀ ìsìnà sọ́pọ̀lọ́ àwọn èèyàn kan sì máa bá tí wọ́n lọ ni ló bá tán, àwọn ẹni tó bá ti gbọ́ wọ́n sì máa sọnù ló bá parí. Ó rí báyìí. So ṣé eléyìí ni ó wà dán o, níbo ló ti fẹ́ dán o? So òun retí kí wọ́n béèrè ìbéèrè, òun gan náà jókòó pé kí wọ́n á béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ni. Ọ̀yá ni mo ní kó wọn mò ń sọ fún gbogbo yín sìn, ẹni tó bá tó bẹ̀ nú ẹ̀yin oníbídíà, anchor program tó já sí wípé live program ni, tó já sí wípé àwọn èèyàn ò lè máa pè wọlé, àwa yìí gan pè wọlé. So àwa yìí gan pè wọlé. Tá bá pè wọlé ẹ má sá o, ẹ má sá o, tá bá pè wọlé ẹ má sá o, ẹ sì má gbọ̀n o, àwa yóò pè wọlé. So àwa ń sọ fún pé ọmọ aláàlì mùsùlùmí làwa, ọmọ aláàlì ìsìláàmù làwa, kò sí tó kàn wá pẹ̀lú ẹnì kankan. So àwa kò sì sí kọlù ẹni táwọn ò lè gbà wọlé. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tí Abdulrasaq Abdulaziz bá pè wọlé, ń gbé kọlù ẹ̀, ń ṣe gíní, ń gbé kọlù ẹ̀ tó bá fi lè pè wọlé. Tí mùdírù yín bá pè wọlé, ṣé ọ̀rọ̀ ìmọ̀ ni mùdírù yín fẹ́ sọ, mùdírù yín sì lẹ́ẹ̀dì tó bá pè wọlé, ń gbé kọlù. Àtà tí rẹ̀ mulhidu Jakmalu yìí, so ìrẹ́ kèfèrí Jakmalu yìí tó bá pè wọlé, á gbé kọlù ẹ̀. Níta kàn sọ fún ẹni pé tó farabalẹ̀, tó bá fẹ́ jẹ́ mùsùlùmí, ò ní gbára lájẹ, ò ní pókọ àlìjẹ̀nú lórúkọ pókọ Ọlọ́run bá ló ń pè. Bẹ́ẹ̀ dẹ̀ ni ò ní máa gba omi, ò ní máa gbẹja, ò ní máa gbòkúta, gbogbo àwọn nǹkan jákujàku pastor vibes yẹn ò ní máa ṣe. A kàn ṣàlàyé fún ọ ni, a sì fún ọ ní kalimatu shahada pé tọ̀ ó káàbọ̀ sínú Islam ló bá tán. So àlẹ́rì kan tá a fẹ́ gbà lọ́wọ́ tiwọn náà, torí ìwọ ọ̀nà rẹ ti jìn gan, ká lọ́bọ̀ ẹ̀dà kó ṣàánú. So ká lọ́bọ̀ ẹ̀dà kó ṣe gidi kó ṣàánú, ó yé báyìí, kó kàn ṣàánú rẹ lókù. Ó yé Jakmal, Tayyib. Ọlọ́run wá ṣàánú wa, abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì máa pàlù bárkà yìí. Èmi ṣẹ̀ṣẹ̀ máa wí pé wọn kì í ṣe ọmọ márkàsì ni. Ẹ máa gbọ́. Wọ́n yìí ṣe ọmọ kéwú márkàsì, àmọ́ ọmọ babalágége ni wọ́n. Ẹ jẹ́ ń jókòó dáadáa fún ọ. Èyí wọn là ń sọ fún èyí kan tí ń ṣe kátàkátà lẹ́kọ̀ọ́, ọ̀gá tó sojú bí ọmọ ògbodò, mùnáfìkì ni ọmọ àwọn. Ẹ gbọ́ àbí? Ó sọ pé ní táwọn fi ń sọ rèé, ipa Abdulrasaq Abdulaziz ọmọ babalágége ni. So Jakmalu wá ń wọnú ọ̀rọ̀ lọ síbi pé èyún làwọn fi ń sọ fún ọmọ kan, so tó sojú bí nǹkan kan. Èyí àfá Ibrahim al-Khalili ní báwí o, onímájèsí ní sọ̀rọ̀ sí o, òun ní rí fàásí bí ní èyí ọmọ Jakmalu, onímájèsí ní rí fàásí, ẹgbọ́n tó sọ. Ọmọ kan tí máa dé kíní kan kòkóńdò kan sí rí, bí ọlọ́mọ wẹ́wẹ́ ni wọ́n ń pè ní, bí kan ní bójú funfun kan wọn tí kó gbogbo orun gbọ́n sí àyè orí ìgbà tí ń darí inú gbogbo òun. Ọmọ ayé mùnáfìkì ọmọ ni, ó ti pẹ́ títí máa dọ́gbọ́n tako babalágége. Ẹ gbọ́ àbí? Ẹ gbọ́, ó ní ọmọ yun mùnáfìkì, onímájèsí ní rí fàásí o, Ibrahim al-Khalili onímájèsí ní rí fàásí, ó ní mùnáfìkì lọmọ yun, ipò ti pẹ́ títí máa ń tako babalágége. Jakmalu ta ni mudirul markaz ọ̀hún tí ẹnìkan ò gbọdọ̀ wá tako? Man huwa? Nabiyyun la yukhalaf, rasulun la yuhad. Subhanallah. Ta ni mudiru ọ̀hún, ta ni Malam Habibu ọ̀hún tó já sí wípé yóò sọ̀rọ̀ tẹ́nìkan wá gbọdọ̀ tako? Man huwa? Mo fẹ́ mẹni tí mudiru jẹ́ tẹ́nìkan gbọdọ̀ tako. So ipò lálàsí onímájèsí, so kò jẹ́ problem fún mi, kò jẹ́ mushkila fún mi, so kò sì jẹ́ fitna kan fún mi. Àmọ́ pé ó ti pẹ́ títí máa ń tako mudiru, so ó ti pẹ́ títí máa ń tako babalágége, nǹkan kan bẹ́ẹ̀. Ta ni mudiru ọ̀hún, ta ni babalágége ọ̀hún tẹ́nìkan ò gbọdọ̀ tako? Ta ni babalágége ọ̀hún tẹ́nìkan ò gbọdọ̀ tako? Huwa rabbun yunqadu lahu. Ṣé Ọlọ́run ọba ni mudiru tó yá sí pé èèyàn gbọdọ̀ máa gba ìdarí fún gbogbo mi tó bá sọ? Kúkú sọ pé Ọlọ́run ni mudiru, kúkú sọ pé Ọlọ́run ni mudiru, abẹ́ẹ̀rí nǹkan. Ìtì pẹ́ títí máa ń tako babalágége. Babalágége òun tó wá tako Ọlọ́run bá ń kọ́ àtànábì rẹ̀. So kí ni kó wá ṣe babalágége ọ̀hún? Pẹ̀lẹ́ ọmọ babalágége tí ò ní bàbá ti tiẹ̀, tó yá sí pé bàbá oníbàbá ló gbé kárí, tó yá sí pé bàbá oníbàbá ló gbé kárí, so tó yá sí pé bàbá oníbàbá second half òun ló ṣe kíni, òun ló gbé kárí. Ká lọ́bàá ẹ̀dà kó ṣàánú rẹ̀.
ta ni mùdírù mo tiẹ̀ fẹ́ kó o sọ ẹni tí mùdírù ọ̀hún jẹ́ tí èèyàn ò wá gbọ́dọ̀ takò ẹni tí Bàbá Lágége ọ̀hún jẹ́ tẹ́nìkan ò gbọ́dọ̀ takò. Ṣé mùdírù tó yá sí pé wọ́n takò Ọlọ́run ọba clean clear, mùdírù tó yá sí pé wọ́n takò òjíṣẹ́ rẹ̀ clean clear, mùdírù tó já sí wípé so kò fẹ́ẹ̀ sí àfáà ìsìláàmù kan tí mùdírù ò fẹnu lálàsí láwọn ẹni tí ẹnu bàbá wọn gangan fúnra lára wọn ò gbà kí wọ́n sọ irú ọ̀rọ̀ tí mùdírù sọ sí wọn. So mùdírù kò sí àwọn àfẹ́ẹ̀sìn tí mùdírù ò fẹnu lálàsí ní àwọn àfáà tó já sí wípé bàbá Ádámọ̀ gan ẹnu wọn ò gbà kí wọ́n sọ irú ọ̀rọ̀ tí mùdírù sọ sáwọn àfẹ́ẹ̀sìn yìí sí àwọn àfẹ́ẹ̀sìn tí mùdírù sọ àwọn kátàkátà ọ̀rọ̀ sí. So ṣé mùdírù tí wọ́n lálàsí àwọn sàhábà Ànábì odidi Abu Hurairah mùdírù fa ìwà Abu Hurairah ya. Ṣé mùdírù yìí náà ló ń jáde ló ń sọ pé ó ti pẹ́ títí máa ń tako Bàbá Lágége. Tí nǹkan míì bá wà tó tayọ kéèyàn tako èèyàn, tí gbólóhùn míì bá wà tó tayọ pé kéèyàn tako èèyàn lórí nǹkan kan tá a tún lè lò fún ìsọkúsọ àbí ìwíkúwì tí mùdírù bá wí, wàláhì àbá lò. Ta ní gbólóhùn míì bá wà tó tún le tó yá sí pé yóò kàn ní àfijọ pẹ̀lú pé èèyàn ń ṣàtakò ìṣìnà ẹnìkan ká ló bá wà ní wàláhì mùdírù ni wọ́n wà ní ipò pé ká lo gbólóhùn yẹn lé lórí. So ẹni tó takò Allah, ẹni tó takò òjíṣẹ́ Allah, àwọn sàábí òjíṣẹ́ Allah, kò tún wá mọ́ ń bẹ̀ sabba sahabata rasulillah, wọ́n túbọ̀ àwọn sàábí òjíṣẹ́ Allah, wa sabba a'lama din, wọ́n bú àwọn òkè ìmà, òkè tábà ń sọ pé èèyàn jẹ́ òkè ìmà, àwọn ògbóǹtarìgì òkè ìmà nínú ẹ̀sìn Islamu, mùdírù bú wọn, mùdírù lálàsí wọn ní àwọn ẹni tó yá sí pé bàbá Ádámọ̀ gan ẹnu wọn ò gbà kí wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí sáwọn ẹni tá à ń sọ. Nítorí nínú àkọọ́lẹ̀ Sheikh Adam rahimahullah ìbẹ̀ǹbẹ̀ yìí pé wọ́n fún àwọn ẹni tí mùdírù lálàsí yìí wọ́n fún wọn ní rìgáàdì tó lágbára. Bàbá gbé wọn sáwọn ipò tó yá sí pé wọ́n gbìyànjú lójúgun yẹn. Mùdírù yìí ló ń sọ pé ó ti pẹ́ tí ọmọ yìí ti máa ń tako mùdírù, ó ti pẹ́ tọmọ yìí ti máa ń ta ni mùdírù ọ̀hún téèyàn ò lè tako. Tani kúkú sọ pé Ọlọ́run ọba tó ń sínú káwọn èèyàn kúkú mọ̀ pé dhalika rabbuhu ya'bud, Ọlọ́run ọba rẹ̀ ti ń sínú wa dhalika ilahuhu yata'abbadu la, Ọlọ́run ọba rẹ̀ ti ń jọ́sìn fúnnù kúkú sọ káwọn èèyàn mọ̀, kúkú wí ìpètọ̀ Ọlọ́run ọba tẹ tí wọ́n ń jọ́sìn fúnnù èèyàn ò sì gbọ́dọ̀ tako Ọlọ́run ọba rẹ̀ o. Káwọn èèyàn kúkú rí kílínkílẹ̀ pé Ọlọ́run ọba rẹ̀ ni ẹ má dédé àmà wallahi ó bá dìklẹ̀ pé Ọlọ́run ọba rẹ̀ ni mùdírù tó ń sìn, wallahi tí mùdírù bá fi lè sọ̀sọ́kúsọ naruddu alayhi raddan hara, a ṣe rọ́dù fún mùdírù àti wọ́gan ní rọ́dù tó gbóná gan. Kódà kò ní ní tí ìsọ kó máa tutù tẹ́fì máa gbè sí tẹ́fì máa ṣe kí ni tẹ́fì máa gba ìsín. Ìwà àti ta ni pé ó ti pẹ́ tọmọ yín tí máa ń ta èmi mo lè má gba àwọn ìsọkúsọ tó ní májèsí máa ń sọ àtàwọn ọgbọ̀ngbọ̀n rẹ̀ tí máa ń dá o, mo lè má gbà. Àmọ́ ibi ọ̀rọ̀ yìí pé ó ti pẹ́ títí máa ń tako Bàbá Lágége yùn, ta ni Bàbá Lágége òun téèyàn ò gbọ́dọ̀ tako? Ṣé mùdírù ọ̀hún gan ò tako bàbá tó bí wọn ni? So ṣé mùdírù ọ̀hún gan ò tako bàbá tó bí wọn gangan, ẹni tó bí mùdírù gangan, ẹni tó bí mùdírù gangan, ṣé mùdírù ò tako wọn ni? Ṣé mùdírù ò tako Sheikh Adam ni? So ṣé mùdírù ò tako Sheikh Adam rahimahullah? Ọ̀rọ̀ ipá Abubakar kọ́ ní bẹ nínú kòtò pẹ̀lú Ànábì, kí ni bàbá Ádámà sọ, kí ni Sheikh Adam rahimahullah sọ, kí ni mùdírù sọ? Bàbá sọ ọwọ́ ọ̀tún, mùdírù sọ ọwọ́ òsì, kódà kéètẹ́ tún sọ ọwọ́ òsì ni mùdírù sọ. Bó láti ṣe lè gbé zigzag ni mùdírù wí lórí rẹ̀, zigzag tí ò tiẹ̀ clear rárá àti rárá, zigzag òun ni mùdírù sọ lórí ẹ̀. So tí mùdírù bá lè tako ọ̀rọ̀ bàbá wọn lórí ipá Abubakar ní ń bẹ nínú kòtò tó ń ti bóyá já sí wípé wọ́n play rẹ̀ fún mùdírù, tí mùdírù bá lè tako ọ̀rọ̀ bàbá wọn, táwa ni mùdírù ọ̀hún tẹ́nìkan wà ní tako? Ta ni mùdírù ọ̀hún? Awalan khalafa aba,
ثانيا خالف معلمه وأستاذه لأن أباه أستاذ له àkọ́kọ́ wọ́n tako bàbá wọn ẹ̀kejì wọ́n tún tako àfáà wọn nítorí bàbá wọn àfáà ni bàbá wọn jẹ́ sí wọn khalafa abahu wa khalafa ustadhan lah wọ́n yapa bàbá wọn wọ́n sì yapa àfáà wọn torí àfáà wọn ni bàbá wọn jẹ́ sí wọn so táwa ni mùdírù ọ̀hún tẹ́nìkan wà ní tako tẹ́nìkan ò gbọ́dọ̀ tako ibo ni wọ́n ti bí mùdírù tẹ́nìkan ò gbọ́dọ̀ tako wọn ibo ni wọ́n ti lọ mú wọn wá ṣé wọ́n jábọ́ láti sánmà ni àbí wọ́n hù láti inú ilẹ̀ àbí wọ́n bójò sọ̀kalẹ̀ tẹ́nìkan wá gbọ́dọ̀ dárọ̀ mùdírù padà sí wọn lẹ́nu wípé mú nǹkan rẹ̀ dání so má máa bá wa mùsùlùmí sọ gbogbo jákujàku ọ̀rọ̀ yín Fa Jakmalu kó lọ sọ́ra rẹ̀ gidi tààrà kó lọ sọ ara rẹ̀ tààrà ni àwa mùsùlùmí má máa bá wa sọ̀rọ̀ kàtàkàtà burúkú tí ò ní ọpọlọ lórí yẹn wípé ó ti pẹ́ títí máa ń takò mùdírù ṣé ẹnìkan bẹ tó wá sí pé ó lóore kéèyàn takò nílẹ̀ Yorùbá tó tayọ mùdírù ìtakò mùdírù wallahi khayr rahmatun ni'ma min Allah ìtakò mùdírù oore ni ìdẹ̀ra ni látọ̀dọ̀ Allah bàrẹ́dà ìkẹ́ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìkẹ́ni so bí mo ṣe ń sọ yìí ẹni tẹ́ bá mọ̀ pé orí rẹ̀ gbóná nù yín tẹ́ bá tún fẹ́ rẹ́ǹtì so yàtọ̀ sí àwọn ọmọ ṣíà àyùnkẹ́ ẹni tẹ́ bá mọ̀ pé ẹ tún fẹ́ rẹ́ǹtì torí rẹ̀ gbóná ẹ lè tún lọ rẹ́ǹtì ẹ̀ wá àwa ti sọ fún yín pé kò sẹ́ni táwò kápá ká ṣe rọ́dù fún nínú ìgbésí ayé tiwa àwọn ò ní pírọ́blẹ́mù náà so àwọn ò ṣe kí ni àwọn ò ní pírọ́blẹ́mù oye so after all àwọn ọmọ ṣíà àyùn wọ́n ti sá wọ́n ti fọ́ ẹ̀mí wọn ò gbé wọn lè jáde tìwá lórí àwọn ìgbàgbọ́ wọn ẹ̀mí wọn ò gbé náà so láwọn ọmọ ṣíà tẹ́ fẹ́ fi máa gbéra ẹ̀mí wọn ò gbé so àwọn Gánà ti wò pé àwọn alùsùnà yìí wọ́n gba ibi tó lágbára wọlé sí wàhálà oye báyìí tayib so má bá wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí mọ́ Ṣógọ́ Jakmalu so mùdírù ò jẹ́ nǹkan kan tó tayọ yìí pé èèyàn bíi ti ẹni wọ́n tí mùdírù bá lè tako Ọlọ́run tó sì lè tako ànábì rẹ̀ tó sì lè tako àwọn sàábé rẹ̀ tó sì lè tako àwọn àgbààgbà olùmẹ̀sìn wallahi gbogbo ibi tó bá ti rí tí wọ́n bá ti kọ́ pé èèyàn ò gbọ́dọ̀ tako mùdírù irọ́ ni ó sì gbọ́dọ̀ parẹ́ ó sì gbọ́ kan wá omi àti ọṣẹ àti kẹ̀ǹkẹ́ onírin kó gbó kó fi parẹ́ pé àìrọ́lẹ̀ pa èèyàn ò gbọ́dọ̀ tako mùdírù bò èèyàn sọ̀tọ̀ kó sọ ẹni kó má tako wallahi wọ́n gbọ́dọ̀ dé àtakò uqsimu billah àtakò ìmọ̀ ni o àtakò tó kún kẹ́kẹ́ pẹ̀lú ìmọ̀ táàsìrí wọn fi tú nípa pé àwùjọ ọ̀nà kan ni ẹ̀sìn Islam kan náà gbé dání oye máa sọ̀rọ̀ rẹ lọ. gbogbo ọ̀nà tí sì gbà takò wọn gbogbo ẹ̀mẹ́rẹ́ ọ̀rẹ́ yà yìí. ẹ gbọ́. àti gbogbo ọ̀rọ̀ tí máa sọ fáwọn èèyàn lẹ́yìn. so ó ní gbogbo ọ̀rọ̀ tí àfọ́ onímájèsí máa ń sọ láti fi tako mùdírù ipe gbogbo ẹ̀ ní ń bẹ lọ́wọ́ òun ó ń pẹ́ kí gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ tiwa náà ò sí lọ́wọ́ rẹ̀ ṣé onímájèsí tí ẹ máa ń tako mùdírù ni èmi ò rí ibì kan tó onímájèsí ti tako mùdírù onímájèsí orí nǹkan kan onímájèsí lè mọ̀ onímájèsí ó mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mùdírù ń sọ nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ o àmọ́ ojú ò máa tì láti jáde láti wá tako mùdírù so eléyìí ó clear sí gbogbo àmì ipò onímájèsí máa ń ṣe bẹ́ẹ̀ ni lóòótọ́ ó máa ń ṣojú méjì bí ọ̀bẹ so àmọ́ ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ tí máa ń sọ láti fi tako mùdírù yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ń pẹ́ kó tó ní billions àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ so ó ń pẹ́ kó tó ní billions àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tí fi ń tako mùdírù so àní mùdírù ìsọkúsọ ni mùdírù yìí ń wí àti òdo àti àìmọ̀kan wọ́n sì ti máa ń wí lọ́jọ́ tó ti pẹ́ so mùdírù yìí ò sí lójú ọ̀nà ló bá tán so ló bá parí ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ tí sì máa fi ń tako mùdírù ń bẹ lọ́wọ́ mi àwa náà tako mùdírù wá jókòó tì wá ó ṣe wá jókòó tì wá èyí tí ó tẹ̀ tún máa fún ọ lápọ̀nlé díẹ̀ yún ló tẹ ó mọ̀ pé àwò tiẹ̀ rẹ́ nìkan kan kò sí tó kàn wá pẹ̀lú àwòráyè gbogbo àwọn dìndìnrín tẹ́ máa ń ṣe yún oye wá jókòó tì wá ṣe bá sọ fún ọ́njọ́ ní ipò orí àánú ló wà orí ìsìnà ló wà ipẹ́ ẹ̀sìn kan ló gbé dání ṣebí èpè ló jáde tó wá ń ṣẹ́ èbé pè ló jáde bó yẹ kó prove ara rẹ ní pé tọ̀
ó yẹ kó prove ara rẹ̀ pé tọ̀yìn tó sọ yín kò rí bẹ́ẹ̀ o ẹ̀rí rẹ̀ o nǹkan kan bẹ́ẹ̀ o sọ èpè asán èpè àti èébú wọn àtún sórí rẹ̀ ń dílé rẹ̀ mọ́ so mo síìsì kìíní èpè àti èébú ló kàn wá ń ṣe lọ́jọ́ náà ọjọ́ mo pé ṣé pé Jaqmal yìí tiẹ̀ yá láìmọ̀ká tó ló dùn báyìí so ọ̀yà wa jókòó tà wá náà lórí pa sọ pé mùdírù orí ìsìnà ni mùdírù wa ṣebí onímájèsí ò tiẹ̀ sọ gbogbo àwọn ìtàn sọ yìí náà kò tiẹ̀ lè sọ so àfi tó ní májèsí bá padà rí ìtọ́sọ́nà súnà nẹ́bì tó wà lórí súnà ni wọ́n mọ̀ pé mùdírù yìí orí ìsìnà ni wọ́n wà bẹ́ẹ̀dẹ̀ ni ó sì lẹ́tọ̀ọ́ ká sọ fáwọn yẹn pé àánú ni bàbá ń sọ o àánú ni àáfà wa ń wí o àfìgbà tó bá tó rí súnà ló tó lè sọrú rẹ̀ so ipe torí àwo ò lè máa tán ẹnì kankan àwo ò ní máa sọ fún yín pé mùdírù wà lórí ojú ọ̀nà so èyí ò túmọ̀ sí pé bá à ń lálàsá bá ń yẹpẹrẹ mùdírù so mùdírù ò sí lójú ọ̀nà ohun tó yá sí pé alẹ́rìí rẹ̀ ni so tó lè dá sí pé tá a bá sọ fún ọ ìwọ tó bá fẹ́ sọ fún wa pé mùdírù ò sí lójú ọ̀nà tá a bá fi lè fún ọ ò lè defend ẹ̀ so ó kàn pariwo ló sunkún ló sì lárí málẹ̀ ló sì ṣe pé ó sì bú èbó mọ kó ara rẹ̀ lọ ló bá tán oye báyìí sí so ìrẹ Jaqmal ó bá ní ẹgbẹ̀rún ọ̀rọ̀ ẹni tí máa ń tako mùdírù lọ pírọ́blẹ́mù gbèsè ayé ẹnu tèmi ni pé tí gbogbo mùsùlùmí ayé ni pé tí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ni pé ta ni mùdírù hatta la yukhalaf wa hatta la yuraddu alayhi so ta ni mùdírù tẹ́nìkan ò ní ṣe rọ́dù fún ta ni mùdírù tẹ́nìkan ò ní kó bítìn fún lórí ọ̀rọ̀ ìmọ̀ pé àìsọkúsọ lẹ rí yìí ò kò lọ bẹ́ẹ̀ ṣe mùdírù rẹ tó yá sí pé àwọn fẹ́ máa ń ta àwọn èèyàn láyà lórúkọ ìmọ̀ tó dẹ̀ já sí pé àìmọ̀kan ni wọ́n fẹ́ sọfa ìwíkúwí wọ́n fẹ́ wífà wọ́n sì máa ta àwọn èèyàn láyà ṣé mùdírù yún lẹ́nìkan ò wá gbọ́dọ̀ láyà sí àbí mùdírù yún lẹ́nìkan ò gbọ́dọ̀ ní ẹ̀mí sí pé ìsọkúsọ lẹ̀ ń wí ṣé mùdírù yún lẹ́nìkan ò gbọ́dọ̀ lẹ́mí sí pé ìsọkúsọ lẹ̀ ń wí so ó ń tan ara rẹ ni ó kàn tan ara rẹ ni àwí. wọ́n ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ báyìí ni àwọn èèyàn ó mú mi àbá àwọn ò ní rí mi mú. àwọn ànírẹ̀ ọmú torí ajá àdìgbò lúgí ní wọ́n gbọ́dọ̀ rí ọmú ṣé wọ́n máa ń rí ajá àdìgbò lúgí mú ni wọ́n gbọ́dọ̀ rí ọmú rí ajá àdìgbò lúgí mú yóò jáwọ́ ọjà náà àbí kó sì jáwọ́ ní igbó fọ́rẹ́sìtì lọ wọ́n gbọ́dọ̀ rí ọmú wọ́n gbọ́dọ̀ rí ọmú wọ́n gbọ́dọ̀ rí ọmú ọmọ ẹgbẹ́ wo lọ́mọlúàbí rẹ̀ Jaqmal so ó lọ́mọlúàbí náà ìwọ lọ́mọlúàbí wọn gbọ́dọ̀ rí ọmú àwọn èèyàn ó mú ọtí lórí rẹ̀ wọn gbọ́dọ̀ rí ọmọ abẹ́ẹ̀rí nǹkan tó yẹ kó máa jàfál kìámà rẹ̀ fà tó yẹ kó máa wá bó ṣe túbá tó ṣe ìsìláàmù bó ṣe yẹ tó di mùsùlùmí bó ṣe yẹ tó tẹ̀lé ẹ̀sìn Allah bàrẹ́dà bó ṣe yẹ tó gbà fún Allah bàrẹ́dà tó jíṣẹ́ rẹ̀ bó ṣe yẹ tó tẹ̀lé kìtàbà àti súnà bó ṣe yẹ tó yẹ kó máa jìjà àdó ẹlẹ́yìn àwọn èèyàn ní rí ọmú lórí ẹnìkan tí ń sọ̀sọ̀kúsọ tí ń wíwíkúwí kan tó fẹ́ pa rẹ lórí tó fẹ́ sọjọ́ Ọlọ́run bá mọ́ra rẹ lọ́wọ́ eléyìí ló fara mú lẹ́sìn abẹ́ẹ̀rí nǹkan báwọn abẹ́ẹ̀rí nǹkan àdánwò fà abẹ́ẹ̀rí nǹkan so tó yẹ kó sọ pé àwọn èèyàn ò ní rí ọmú lórí ìjọsìn fọ́lọ́run bá òkè àwọn èèyàn ò ní rí ọmú lórí ìmọ̀ bú àwọn èèyàn ìmọ̀ lálàsí ìgbésẹ̀ àwọn èèyàn nítorí mùdírù làwọn èèyàn wá ní rí ọmú fàbùṣọ́rọ̀ọ̀kà so oríire rẹ o máa sóríire tó bá mọ ìtumọ̀ tí mò ń sọ fún ọyún ìfẹ́ làmọ́lẹ̀ fún ọ ní o ipò orí ibú ló ń ṣe torí ẹ̀ mo ṣe ń lo fàbùṣọ́rọ̀ọ̀kà fún so orí ibú gbà òun ni tó ń ṣe ó sì mú bìlà ká ló bá mà so orí ibú tó o sí in tí ò dáa kó máa fi ṣe fáàrí kó máa fi in tí ò dáa kó máa fi ṣẹ́gàn kó máa fi proud kó máa fi in tí ò ní lárí kan tí ò tó yá sí pé ò ní gbẹ̀san dáadáa kankan lórí ẹ̀ láyà àti lálkìámà kó máa fi ṣe fáàrí àwọn èèyàn ó mú ọtí lórí rẹ̀ àwọn èèyàn ó mú ọwọn ní rí ọmú ọdá wọgbó lọ́ngbà náà kó lọ máa gbénu gbó wọgbó lọ́ngbà náà kó lọ máa gbénu gbó ìrẹ Jaqmal so kò sáà ní kankan tó máa ń mú ajá náà tẹ́lẹ̀ ajá máa ń ya wèrè wọnú gbó ni ó ti dájá nù tó rẹ̀ làwọn èèyàn ò ṣe lè rí ọmú ká lọ bẹ̀rẹ̀ dá sànú àbí ká sì sọ pé ó ti di cheetah ni àbó ti di lion àbó ti di tiger àbó ti dájá gbó tọ́ lọ́bẹ̀ ẹ̀dà ó sànú. lérí ọ̀rọ̀ ẹ̀ tọ́rẹ́ ní tí bá ti ń ṣe mọ̀nàfíkì kọ́ ọmọ adọ́gbọ́n bú àfa wa kọ́ ọmọ adọ́gbọ́n bú àwa náà ọ wá ṣe bí ìgbà tó yín wa à ń pè àwọn kan bẹ tí èé sọ ọmọ babalágége kì í ṣe gbogbo ẹni ó kéwu mọ́ríkàsì lọ́mọ babalágége àwọn tí ò kéwu bẹ̀ tí wọn àkéwu bẹ̀rẹ̀ àwọn ọmọ babalágége rèé àwọn ni wọ́n ń fẹ́ kí bàbá tò ní ọpẹ́ eléyìí ibú làwọn ẹ̀yìn àtẹ̀wọ̀n àwọn ìtẹ̀wọ̀n wíwùn
ó sọ pé àwọn ẹni tí wọ́n ń fẹ́ kí Baba Lágége Tòní pẹ́nu ṣé ọwọ́ àwọn eléyìí ni ìṣẹ̀mí ayé Baba Lágége Tòní yìí wà tó wájá sí wípé àwọn ni wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹ̀ tí Baba Lágége ó fi pẹ́. Ṣé ọwọ́ irú àwọn Abdulrasaq Abdulazeez ni ẹ̀mí Baba Lágége yín wà tó wájá sí wípé àwọn ni wọ́n wá jẹ́ kí ẹ̀mí Baba Lágége yín pẹ́? Àwọn ni wọ́n fẹ́ kí Baba Lágége Tòní pẹ́. Tó bá wù Ọlọ́run Ọba ní ó pẹ́, tó bá sì wù Ọlọ́run Ọba ó lè dára tó bá wù, gẹ́gẹ́ bí ṣe máa ń dá lórí ẹnikẹ́ni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀, kò sí tẹ́nìkan ó ṣe sí. La yus'alu amma yaf'al wa hum yus'alun. A lè bi Allah bá ẹ̀dá léèrè pé ó ṣe ṣe báyìí, àmọ́ àwa wọ́n bi wá léèrè pé kílé tó fi ṣe báyìí. Àtà gan láàrin ara wa gan kó tó díjọ́ mi dàkí àwọn gan á mọ̀ question ara wa pé eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bá sí question ẹ̀yàn ní bídíà àtẹ̀yàn lẹ́bọ̀ yìí pé rárá o, èyí tẹ́ gbé dání yìí sójú ọ̀nà kò yẹ kó rí bẹ́ẹ̀, kì í ṣe Allah bá ẹ̀dá pé lójú ọ̀nà fáwọn èèyàn ni. Oye ká tó wá sọjọ́ mi dàkí àwọn gan fúnra Allah bá ẹ̀dá ó béèrè lọ́wọ́ gbogbo èèyàn. Oye àwọn ọ̀fẹ́ kí Tòní ọpẹ́ ẹni tí ọ̀fẹ́ kọ ẹni tí ẹ yí àga máa fa àwáǹdì àwọn onígbà fún yín. Òun ni fi ń sọ fún wípé kọjáde ọkọjú sí mi kájọ náà láàrin oṣù kan káwọ ẹni tí ó sùn. Àwọn ọmọ Baba Lágége rè. Òun ò lè jáde kẹjọ náà. Onímájèsí kan ya ẹni tó yá sí pé ìmọ̀ ń ṣe àbòsí lóòótọ́, àmọ́ torí èyí tó ń sọ yun ipò tako mùdírù, èmi ò tẹ́ tí ìríbi tó ti tako mùdírù náà, èmi ò tí ìríbi tó ti sọ̀rọ̀ tako mùdírù náà. Ọ̀rọ̀ rẹ̀ bí kó máa wáìnì ara rẹ̀ ní máa ń ṣe, àmọ́ ibi tó ti rí pé ó tako mùdírù èmi ò tí ì rí. Àmọ́ ọ̀rọ̀ yìí pé ìmọ̀ ń tako mùdírù yun tó ń sọ bẹ́ẹ̀ ni pé òun gbọ́dọ̀ tako mùdírù, òun sọ fún ẹ̀ka ń sọ láàrin ara yín ni, kò ìsọkúsọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ láàrin ara yín. Mùdírù bá sọ̀sọ̀kúsọ mùdírù ó gbàrọ̀ dù. Dẹ́nẹ́ lẹ́ẹ̀kejì ó ní kó jáde wá kẹjọ náà níbi oṣù kan abẹ́ẹ̀rí nǹkan, oṣù kan tó yẹ kó máa fi ṣe ìbádà, tó yẹ kó máa fi wọ́ ojú rere Allah bá dẹ́dà, tó yẹ kó máa fi ṣe dáadáa, ó tún fi ń fa èèyàn pé kẹwàá kẹjọ máa bú èbú, kẹjọ máa ṣépè fúnra yín, kẹjọ máa làánà ara yín. So òun sì lọ́mọlúàbí díẹ̀ jù ọ lọ náà, ìwọ lọ́mọlúàbí ń tiwọ̀. So òun ni ọ̀kan mọ ẹni tí ń ṣe tó já sí wípé bóyá kò mọ ohun tó fẹ́ tẹ̀lé nínú ojú ọ̀nà ni o àmọ́ o, torí ó kéwú, wallahi onímájèsí ń kéwú. So àmọ́ bóyá ìfẹ́nú ní ń dààmú rẹ̀ ni o, àbí èṣù ní ń dààmú rẹ̀ ni o, Allahu a'lam, shafahullah, kálọ̀ bá ẹ̀dà kó bá ní ṣe ìwòsàn fún. Oye àmọ́ nevertheless eléyìí ò jẹ́ ohun tó kàn wá tó tayọ yí pé ọ̀rọ̀ yí pé máa ń tako mùdírù yun tó sọ yun, ó bí mi nínú gan. Wallahi ìgbà tí mò ń gbọ́rọ̀ rẹ̀ lánàá inú bí mi gan pé orí eléyìí ò pé fa, ọ̀rọ̀ rẹ̀ tí máa fi ń tako mùdírù ń bẹ lọ́wọ́ mi, and so what? So ìmọ̀ tí máa ń tako mùdírù tún pé and so what? Who is he? Tẹ́nìkan wà ní tako. Where is he from? Ibo ni wọ́n ti gbé wọn wá tí wọ́n wá ní tako wọn? So èyí gangan ni problem mi nínú sáìdì ọ̀rọ̀ yìí gangan tó ń sọ yìí. Kódà nínú gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ lápapọ̀ èyí tó bí mi nínú jù nù wallahi èyí tó bí mi nínú jù ní pé eléyìí sì fẹ́ máa mú wa ṣeré ń tako mùdírù bò, èyàn gbọ́dọ̀ tako mùdírù ni. Èyí tó bá tó bẹ́ẹ̀ nu gbogbo yín kó wá sọ pé èyàn gbọ́dọ̀ tako mùdírù. Èyí tó bá bí dánú ọmọ markazi kó jáde kó wá sọ fún wa pé èyàn gbọ́dọ̀ tako mùdírù. Tó bá sá ti bí ọ̀dà tẹ́mì rẹ̀ bá gbé wá sọ fún wa pé èyàn gbọ́dọ̀ tako mùdírù, kó wá sọ ìdí téyàn gbọ́dọ̀ tako mùdírù fún wa, kó fún wa ní ẹ má bá wa sọ àwọn ìsọkúsọ ọ̀rọ̀ yìí. Islam ti ta gbogbo àwọn level tí gbogbo yín gbé yẹn. Oye ẹ lè máa sọ lára ara yín, kẹ má gbé sí sórí afẹ́fẹ́, kẹ má tanra yín lára ara yín bẹ́ẹ̀ ṣe máa ń gbéra yín gun ọ̀pẹ, so kẹ má ṣàbòsí ara yín, kẹ má tanra yín, ẹ má wá sọ ìsọkúsọ yín lórí afẹ́fẹ́ mọ́. Oye báyìí lójú àti lẹ́yìn àwọn rèé wọ́n sì ní kàfá ìlmíyà, wọ́n sì ní kúdírátùl ìtìlá, wọ́n sì ní kúdírátùl istinbat. Àwọn ẹgbọ́n tó sọ àbí ó ní àwọn ojúlówó ọmọ Baba Lágége gẹ́gẹ́ kò sí tó kàn mí pẹ̀lú pé nìkan pé ààrẹ lọ́mọ Baba Lágége. So wo bá pera rẹ lọ́mọ òkú ọ̀run wàhálà ti ẹnu, wo bá pera rẹ lọ́mọ inú sàárè fìtínà ìgbésí ayé rẹ nu, wo bá pera rẹ wàhálà ìgbésí ayé ní gbogbo eléyìn. Àmọ́ o ipe Abdulrasaq Abdulazeez ní kàfáhà elmiya,
ó ní qudratul ittila' àbí ó ní quwwatul istinbat. Gbogbo àwọn tó ń sọ yùn ó kàn parọ́ fún ààrẹ ni. Ǹjẹ́ o mọ̀ pé onímájèsí tó ti ń sọ̀rọ̀ sí yùn walau kana mubtadi'an kódà kó jẹ́ oníbídíà. Ǹjẹ́ o mọ̀ pé onímájèsí tó ń sọ̀rọ̀ sí yùn kéwú tí ń bẹ lórí onímájèsí ń ju tiwa àti Abdulrazak Abdulaziz tẹjọ jòkó yùn. Ǹjẹ́ o mọ̀ bẹ́ẹ̀? Qad yakunu mubtadi'an, ó lè jẹ́ oníbídíà ká má gba ojú ọ̀nà rẹ̀ tó gbé dání tí ó jọ ti ẹ̀sìn Allah bá ẹ̀dá yùn. Oye, amma ma'a dhalik, ǹjẹ́ o mọ̀ pé tí ń bẹ lórí rẹ̀ nínú kéwú yóò fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìwọ àti ìyá Abdulrazak Abdulaziz yùn. Ǹjẹ́ o mọ̀ bẹ́ẹ̀? Tí ń bẹ lágbára rẹ̀ nínú kéwú, so ẹ̀mí èjì tán bá pa ẹ̀mí èjì pọ̀ nífa ní ìyẹn onímájèsí. Ǹjẹ́ o mọ̀ bẹ́ẹ̀? O mọ̀ bẹ́ẹ̀? Tó bá mọ̀ bẹ́ẹ̀ mo ti sọ fún lálẹ́ rẹ̀ Jakmal. Oye, so ọ̀rọ̀ ta fẹ́ sọ pọ̀. Àwọn èyí ṣe muqallidu bí imamin mu'ayyanin. Àwọn èyí ṣe muqallidu pé Imam Maliki ọwá wí báyìí gbogbo ẹ̀ masáìbù làwọn ń kà. Irọ́ ló pa. Innahu la muqallid. So wa innahu la mutamadhhib. So mutamadhhibu ni èyí Abdulrazak Abdulaziz yùn ń parọ́ ni. Wa innahu la mutamadhhib. Mutamadhhibu ni tamadhhaba bi malikiyya wa qad akthara min qawli bidhalik. So ó sì ti máa ń sọ gan lọ́pọ̀lọpọ̀ ìgbà ipe àwọn táwọn wà lórí malikiyya, àwa tá a wà lórí malikiyya ní West Africa ń bí, so in claim ipe malikiyya làwọn. Hatta nínú ọ̀rọ̀ yín tẹ́jọ jókòó sọ àìmọ̀kan tẹ́jọ ń sọ yìí, ó sọ ń bẹ̀ ipe òun béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń sọ ipe àwọn làwọn mẹ́sìn jọ àwọn bàbá tí wọ́n ti lọ yìí lọ́fà, ipe kẹ́nìkan jáde kó dákọ ìwónú àwọn bàbá tí wọ́n ti lọ, òun ni ò jẹ́ Ash'ari nákìdá, bẹ́ẹ̀ dẹ̀ ni tí ò jẹ́ Maliki ní ti madhhabu. So ó sọ nú ọ̀rọ̀ tẹ́jọ ń sọ yìí náà, ọ̀rọ̀ àìmọ̀kan àti ìjókòó àìmọ̀kan tó pa yín pọ̀ yìí. So mutamadhhibu gan náà lòun náà. So ọ̀rọ̀ yìí pé kìí ṣe muqallidu bí imami mu'ayyan. So then ẹlẹ́ẹ̀kejì, Abdulrazak Abdulaziz kò tẹ́ tún mọ̀ tó ń pè ní Malikiyya. Òdodo bẹ́ẹ̀ ni kí n tún sọ fún ẹ. So kò ní ìbúrọ̀ pẹ̀lú tá ń pè ní Malikiyya. Tá bá ń sọ pé Malikiyya kò mọ̀ tó ń pè ní Malikiyya bó ṣe wà. Kódà kò tún mọ̀ madhhabi Malikiyya gan. So kò mọ̀ madhhabi Malikiyya ní eléyìí. Kò mọ̀ madhhabi Malikiyya, lakinnahu yadda'i al-Malikiyya, ṣùgbọ́n ń pàpè mara Malikiyya. Ìmọ̀ ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó mọ̀ pé bẹ́ẹ̀ ni ìmọ̀ ń sọ, ìmọ̀ ń claim ẹ̀ ipa àwọn táwọn jẹ́ Malikiyya, so walau kana jahilan bil Malikiyya. So kódà kó já sí pé aláìmọ̀kan ni pẹ̀lú Malikiyya, ìmọ̀ ń claim ẹ̀. So kò mọ̀ Malikiyya gan bó ṣe wà yìí. Oye. Kódà táwọn míì tá a tún mọ̀ bí àwọn Laysu ní Ibn Hazm ní nǹkan kan Awza'i gbogbo ẹ̀ làwọn ti mọ̀ tí ìdájọ́ kan. So ó sọ pé àwọn madhhabi mi tó yàtọ̀ sí àwọn madhahibu arba'a, bí madhhabi àwọn Thawri, àwọn Awza'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó ní gbogbo ẹni Abdulrazak Abdulaziz ti mọ̀. Ó ní gbogbo ẹni Abdulrazak Abdulaziz ti ṣe kíni, gbogbo ẹni Abdulrazak Abdulaziz ti mọ̀. Ó ń tanra rẹ̀, gbogbo kílómà. Gbogbo ẹni Abdulrazak Abdulaziz ti mọ̀. Ibo ló ti fẹ́ mọ̀? Malikiyya gan kò tí mọ̀, ní Malikiyya ti ń claim gan. Èmi yìí sọ pé Abdulrazak Abdulaziz ò mọ̀ Malikiyya ti ń claim gan kò mọ̀. Kò mọ̀ Malikiyya tó gbé dání gangan. Malikiyya ti ń claim pé àwọn Malikiyya, àwọn táwọn jẹ́ Malikiyya, àwọn táwọn ṣe kíní kan, Malikiyya òun gan kò mọ̀. So bó ló ṣe fẹ́ mọ̀ àwọn madhahibu yòókù? Jakmalu máa kóra rẹ lọ sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ẹ jẹ́ ká gbọ́ omi nínú ọ̀rọ̀ rẹ̀. Omi ìtúnrè. Táàrí fún un ṣẹ̀ríà inú òfin Nàìjíríà tí wọ́n lò yìí. Ọlọ́run jẹ́ àdéhùn pé bàbá Al-Budawi ń gbá lára tí wọ́n náà ó dàbí kó gba kiri lọ́wọ́ mi. Tó gbogbo ẹ̀ ní bàbá mufti mà. Torí bí yàrá bá fẹ́ jẹ́ mufti láyé, àwọn aṣara yìí ti kàn bẹ tí ó pè sí la. Gbogbo ẹ̀ ló pè sí bàbá wa la. Àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ jẹ́ mùsùlùmí. Ẹ máa gbọ́ o. Ó ti yé báwọn nínú ṣòro tó ọ jẹ́ mufti láyé, àbọ̀ mọ̀ kèfèrí ẹ̀ ṣe mufti.
ó ti yé báwọn ẹlẹ́bọ ní jẹ́ mufti. ṣé Jack Malu ṣé kèfèrí ẹlẹ́bọ ṣé kèfèrí ẹlẹ́bọ máa wá ń ṣé kèfèrí ẹlẹ́bọ wá lè pírẹsẹ́ǹtì àwọn èèyàn sí ṣé kèfèrí ẹlẹ́bọ wá wà ní ipò wípé òun ni ó tọ́ka àwọn mùsùlùmí sí pé ẹni tó yẹ kó jẹ́ mufti yín rè ìwọ nísìn ẹlẹ́bọ ní ọ kèfèrí ni ọ lẹ́sítẹ̀ mùsùlùmí mulhidu ni ẹ so tí Abdulrasaq Abdulaziz bá jẹ́ mùsùlùmí torí mùsùlùmí sì ní lọ́dọ̀ tèmi so ó lè jẹ́ oníbídíà oníròrí tí ó dáa so lakin lam yazal musliman kò yẹ kó gbólẹ́ni tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ mi àmọ́ ìwọ ọyún ẹlẹ́bọ ní ọ kèfèrí ni ọ èyí ṣe mùsùlùmí ṣé tí òun bá jẹ́ mùsùlùmí tó ń sọ pé ẹni tó bá fẹ́ jẹ́ mufti ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí dákun ṣé ẹni tó jẹ́ kèfèrí ẹlẹ́bọ bíi tiẹ̀ tó wà ní ipò wípé kó present ẹni tó jẹ́ kó máa òun ni ó jẹ́ ẹni tí ó máa tọ́ka àwọn mùsùlùmí sí pé ẹni tó yẹ kó jẹ́ mufti yín rè máa tanra rẹ̀ mùsùlùmí ni àmọ́ ó bùkátà sí ìmà ó bùkátà sí ìjìnlẹ̀ ìmà ní o ìmà tó ní ìtọ́sọ́nà nú ìmà tó ní ìmọ̀nà nú ó bùkátà sí kó kọ́ lọ́wọ́ àwọn ẹni tó yá sí pé wọ́n mọ̀ ń pa rẹ̀ dáadáa ọ̀yà máa bọ́rọ̀ rẹ̀ lọ. kọ́dà kírísítẹ́nì ò ní jẹ́ mufti wa ṣé mùsùlùmí ni àti rí bẹ́ẹ̀ ọwọ́ kú alẹ́ akil ẹ̀kọ́ tẹ̀sí làákàyè rẹ̀ o ṣé kìí gbàgbé ọ̀rọ̀ ṣé tó bá ka tíra ṣé kìí gbàgbé ṣé kò ní já sí wípé ọ̀hà ni ó tùlù ọ̀yà. ẹ máa gbọ́ o ẹnìkan ló fẹ́ máa fi ṣe ẹ̀yẹ ń bí yìí o ipe ṣé kìí ṣá pé yóò wá máa sọ pé ó tùlù óyà wàláhì ǹjọ́ mọ̀ pé ohun tó fẹ́ máa fi ṣe ẹ̀yẹ nìkan bí ǹjọ́ mọ̀ pé mùdírù yín máa ń ṣe ǹjọ́ mọ̀ pé mùdírù yín máa ń ṣe ǹjọ́ mọ̀ pé mùdírù yín nínú ẹni tí máa ń gbàgbé ayal kùránì jù tí èsì ka ayal kùránì pé nígbésí ayé ǹjọ́ mọ̀ pé mùdírù yín jẹ́ kan ǹjọ́ mọ̀ pé mùdírù yín jẹ́ kan àmọ́ sọ ohun tó fẹ́ sọ. wí tí rí ẹ padà rí lẹ́yìn òtìlú kí ló kàn kọ́nà tí n kankan mọ́ ọgbọ́ ọya bá ń wáyà ní bẹ́ẹ̀ ni bá ń wáyà ní ọya lọ lè wá ọ padà rí. ṣé o mọ̀ pé tó ń sọ yìí nìsín ó bá mùdírù yín rí o mọ̀ pé ó bá mùdírù mọ́kàzì rí ṣé mùdírù dá sí pé mùdírù máa sọ̀rọ̀ lọ́wọ́ mùdírù sọ pé mo fẹ́ rántí àyà yìí so kí ni ganan inú súrà wo ló wà eléyìí nǹkan yóò wá èèyàn á máa gbàgbé nǹkan ìjìyàn pé yóò lè gbàgbé nǹkan àmọ́ èyí tọ́mọ yìí fẹ́ máa ṣe ọmọ Jack Malu yìí fẹ́ máa ṣe láti fi rí dínkù ẹnìkan nípa pé kìí ṣe bẹ́ẹ̀ nìkan tí ó máa sọ pé utlu mùdírù yín gan náà ṣe nínú àwọn tó ń gba wájú nù wípé wọn lè gbé nǹkan sórí náà ni mùdírù yín wà so tí wọ́n bá sì lè gbé sórí ṣe bọ́n sì lè gbé kùránì dání so nínú àwọn ẹni tí wọ́n lè ka kùránì yanjú ni mùdírù yín wà náà eléyà á ti ń sọ lọ́jọ́ tó ti pẹ́ gan so á ti ń wí lọ́jọ́ tó ti pẹ́ mimma yuqtihu aw mimma yukthiru khata'an fil Qur'an mùdírù yín wà nínú àwọn ẹni tó yá sí wípé wọ́n máa ń ṣe àpọ̀jù àṣìṣe nípa lílo Al-Qur'ani tààrà ní kíkà ni o ní tútú ni o ìyìn tí ìrí ọ̀gá fún mùdírù so kó máa mọ̀ pé ohun tó ń sọ yún sí wọ́n bá mùdírù yìí wí ó yẹ kó retract ó yẹ kó retract kó sọ pé ó sọ mọ́ so ó yẹ kó retract kó lóòwí mọ́ so ó yẹ kó retract kó lóò sọ mọ́ nítorí mùdírù yìí gan fọ́ọ̀lù victim sí nǹkan yẹn mùdírù tó yá sí pé mùdírù lè fẹ́ lo àyànsí àyà yìí rárá ajáná sí ó fẹ́ gbé òun fẹ́ ṣe pé òun má jù bàbá ó bá sọ fún pé rárá eléyìí kọ́ àyà yìí kọ́ àwọn aláìmọ̀kan tí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ra àwọn bá sọ pé lágége Allahu Akbar yóò wá lọ́la yóò wá lọ́la
so àwẹ̀ mùdírù yìí náà ló ń sọ̀rọ̀ sí bá ọ ó yẹ kó retract ọ̀rọ̀ yìí ó yẹ káwọn mọ́rkàsì kí wọ́n gbá etí rẹ̀ fọ́rọ̀ tó sọ torí mùdírù yìí náà ló mùdírù ọ̀rọ̀ yìí bá mùdírù yìí wí abẹ́ẹ̀ rí nǹkan mọ̀. làákàyè mufti ọ̀gbọ́dọ̀ ṣerú sẹ́wọ̀n làákàyè rẹ̀ gbọ́dọ̀ wà ọ̀gbọ́dọ̀ jẹ́ làákàyè tí yóò faná tààrà tí nẹ́tíwọ̀kì rẹ̀ ó pé òun ni bàbá wa yìí wọ́n máa sọ̀rọ̀ láàrin wákàtí 2 mẹ́ta wọn ò sì ní wo kankan. abẹ́ẹ̀ rí nǹkan bá abẹ́ẹ̀ rí nǹkan ṣé ohun tí wọ́n fi ń dájọ́ pé làákàyè pé nù òun ni pé kó máa sọ̀rọ̀ láàrin wákàtí mẹ́ta kó máa wákàtí 2 mẹ́ta kó máa wo nǹkan kan àìmọye ọ̀rọ̀ tó yá sí pé wèrè gan-an kálọ́bà ẹ̀rà kó bá wa ṣe ìwòsàn fún àwọn wèrè tó yá sí pé so nǹkan kọlù kálọ́bà ẹ̀rà kó bá wa ṣe ìwòsàn fún wọn kó bá wa ṣàánú wọn kó bá wa ṣe ìtutù ojú fún wọn láyé àti lálkìámà ṣé o mọ̀ pé wèrè mí bẹ tó yá sí pé ó lè ro ẹjọ́ 4 hours tí ò ní wò nǹkan kan ó lè ro ẹjọ́ 4 hours tí ò ní ìtawà nídìí ni pé ẹjọ́ rẹ tó rò áyàdà ẹ̀rídà lórí ohun tó ń kílèmù ṣé èsì òdo ohun tó kàn wá nù so ohun tó ń sọ nípa ẹ̀sìn ẹ̀rí tó fẹ́ fi sọ ohun tó ń sọ nípa ẹ̀sìn òun ni ó tọ́ka sí pé sẹ́ni yìí sì ní làákàyè kò wá sọ́pọlọ rẹ̀ pé ṣé Abdulrasaq Abdulaziz tó yá sí pé mo ti sọ láìpẹ́ yìí Abdulrasaq Abdulaziz tó yá sí pé ń sọ fáwọn èèyàn yìí pé táwọn nǹkan bá sọ fún yín pé Ọlọ́run bá ń bẹ lókè sámà pẹ̀lú àyà amintum man fis samai an yakhsifa bikumul ard fa idha hiya tamur so táwọn kan bá ka àyà yun fún yín pé àyà tó sọ pé Ọlọ́run bá ń bẹ ń sámà rí Abdulrasaq Abdulaziz ń sọ fún wọn pé ẹ máa béèrè lọ́wọ́ wọn pé ibo ni Ọlọ́run wà kó tó di ipò dá sámà ẹ dákun ṣé ẹ̀rí nù láti sọ fáwọn èèyàn pé Ọlọ́run bò sí ń sámà ṣé ẹni tó rí rẹ̀ pé nù ọpọlọ ròyìn bẹ́ẹ̀ pé ẹ má mà tanra yín wallahi àwa fẹ́ dáadáa fún yín là ṣe ń sọ fún yín nuridu bikumul khayr falidhalika nansahu lakum àwa fẹ́ dáadáa fún yín làwa ṣe ń ṣe nàṣíhà fún yín kí kó bá fẹ́ fi yín ṣeré àbá fẹ́ máa fi yín ṣẹ́fẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ so àmọ́ ọ̀rọ̀ yín gbà mí ìmọ̀ ń pààyàn lẹ́rìí ìmọ̀ ń pààyàn lẹ́kún tí wọ́n fi wá sunkún yìí wọ́n kàn máa wá fi rẹ́rìn ní pé wẹ́ wallah oye so kálọ̀ bẹ́ẹ̀ rà kó ṣàánú gbogbo yín afa Jakmal afa Abdulrasaq Abdulaziz ẹ túbá ẹ ṣe Islam ẹ ṣe sunna ẹ túbá ẹ ṣe Islam ẹ ṣe sunna so ẹ túbá ẹ ṣe Islam ẹ ṣe sunna so báyìí sì wo tí ẹ máa ń tí wọ́n fi máa ń júwe pé èèyàn tiẹ̀ ní làákàyè ṣé kéèyàn sọ̀rọ̀ fún 2 hours kó má wo ìwé ni pé ó ní làákàyè tó bá já sí pé nǹkan tó ẹjọ́ bíi ti ìbáka tí ò sí àyà tí ò sẹ́rí kankan kọ́ so ìwọ tó ń sọ̀rọ̀ yìí gan ní ìwọ Jakmal yìí àyà mélòó ní ń bẹ lágbárí rẹ̀ bó ti já sí pé kèfèrí ni ṣé wọ́n tó já sí pé bó ka àyà gan kàókà lókà bó ka dísì kàókà lókà tó bá ka àyà in qara'ta ayatan min al-Qur'an akhtat wa in jita bi hadith min al-ahadith akhtat tó bá ka àyà ó ṣàìṣe bó mú àdíìsì wá ó ṣàìṣe so bó ló ṣe bá ṣe ìwọ gan tó já sí pé ó fall victim sí nǹkan ṣe ọpọlọ tí wọ́n náà pé nù ìwọ náà ò ní làákàyè nù ọpọlọ rẹ ò pé so tọpọlọ wá pé ṣé wọ́n yún lọ́wọ́ àmọ́ present Abdulrasaq Abdulaziz bí ọlọ́pọlọ pípé fáwọn èèyàn so kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ ó yé bá wọn. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ní al-bulugh olóògùn yẹn ṣe olóògùn pọ́ bàlágà yẹn tí ń bọ́ bẹ̀rẹ̀ sùn kọ́ làákàyè rẹ gbọ́dọ̀ mature ó ti gbọ́dọ̀ bàlágà láyé ó ti dé gbogbo yóò káàkiri gbogbo ayé ń bọ̀ bàbá yóò káàkiri kì í jẹ́ pé wọ́n ń lọ àwọn ìlú tí wọ́n ń lọ. ẹgbẹ́ àbí ó ní nínú tẹ́yìn ó fi jẹ́ mufti òun ni pé kó bàlágà ìbàlágà tóun sì ń sọ kì í ṣe pé kó ti mọ bóbìnrin lò pé ìbàlágà pé kó ti lọ káàkiri ayé ìbàlágà pé kó ti ṣe kíni kó ti lọ káàkiri ayé ó ní ibo ni bàbá yóò tí lọ káàkiri kí ló kàn wá pẹ̀lú pé ó lọ káàkiri ṣé ó lọ káàkiri ayé ni àwa fẹ́ fi ṣe ẹ̀rí kéwù ni ṣé kó lọ káàkiri ayé la fẹ́ fi ṣe ẹ̀rí kéwù ni ẹ̀yìn rẹ̀ Jakmal ṣé n táwa fẹ́ fi ṣẹ̀rí nìyẹn ṣé n táwa fẹ́ fi ṣẹ̀rí kéwù nìyẹn ni ẹ̀yìn Jakmal so ṣé n táwa fẹ́ fi ṣẹ̀rí ìmọ̀ nìyẹn ni kì í ṣe n táwa nídà àti fi ṣẹ̀rí ìmọ̀ nìyẹn àwé so
kó ka áyà fún àwa, kó ka hadith fún àwa, kó má parọ́ nínú ìmọ̀, kó má tútùkútù lórúkọ ìsìláàmù. Ohun táwa nídìí nìyẹn. Kìí ṣe pé kó ti rìn káàkiri ayé. O rí kírísítẹ́nì tó ti lọ sí àwọn ìlú tó já sí pé ìyá Abdulrazak Abdulaziz gan ò tí ì dé rí ni. Àìmọye kírísítẹ́nì alárìnká, àìmọye yẹ̀húdí alárìnká tó já sí pé ó fẹ́ràn àrìnká bí, ó nífẹ̀ẹ́ àrìnká bí, so ó nífẹ̀ẹ́ àrìnká gan ni. So tí èyí Abdulrazak Abdulaziz bá máa wá rìn káàkiri, eléyìí wá ní pé eléyìí ní tọ́ka sí pé ó lè jẹ́ mufti. Eléyìí ní ìmọ̀ tí wọ́n lè fi wọ́n wò ipò òkè ẹni yìí wọ́tà àti jẹ́ mufti. Orípa láìmọ̀kan ni ọ́, orípa láìmọ̀kan ni ọ́ ìrẹ́ Jakmal, orípa láìmọ̀kan ni ẹ́, orípa láìmọ̀kan ni ẹ́. lọ yìí wọ́n lọ lè sùn kọ́. gbogbo ọ̀rọ̀ mímọ́ wọn ti ń lọ bẹ́ẹ̀ pẹ́, wọ́n ti ń dá sọ̀rọ̀ mímọ́ yìí pé tí ò jáwọ́ ọmọ ni wípé ọlá pé wọ́n sọ wá sí àwọn wá sí ní máa hàn ní àyè ni àwọn àfọwọ́ wá sí bírú àyè báyìí ọ̀yà ajánásí ọ̀yà máa já ọlọ́run wá sọ bá nàbì Mùsá wípé àwọn làwọn yọ̀rọ̀ àwọn àfáànù tẹ̀rù àwọn bàbá yìí irú àwọn bàbá yìí àwọn dókítà wa yìí àwọn ni máa nǹkan máa ní wọ́n pè wọ́n èmórí máa nǹkan so ó di mélòó ó di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ó bá jẹ́ mufti tí ó gbọ́dọ̀ jẹ́ mujtahid òun náà gbọ́dọ̀ lè gbìyànjú fún rẹ̀ láti wo ó ti ka gbogbo àwọn aráàlú fuqaha ìwọ́ wàá wò wípé ó dáa ìlú wa yìí ń tí Málìkì wí Ṣáfì wí gbogbo eléyìí rè àmọ́ ìlú wa yìí gbogbo kíní yìí ọ̀pá kò lè ọ̀dà kó o làá fẹ́ ṣe yọ wá padà sínú Al-Qur'ani yọ padà sínú àdìsí yọ wá gbé yẹ̀wò ọ̀dà èmi sọ báyìí wa ana aqul bí wọn lánàá ṣe ká Ádámù ti ṣe nù qultu èmi sọ báyìí irú ẹ̀ lèyí tí Máàmù Málìkì ṣe tí wọ́n fi fún Málìkì ní àgbàfà ní Madina ìlà yufta wà Malikun fil Madina ebi wọ́n ń wẹ̀kú ni wọ́n ń wẹ̀kú lóbìnrin tí ó wẹ̀kú yìí ní ń wẹ̀ obìnrin ọwọ́ ń wẹ̀ lọ́wọ́ débi ọ̀kan ká abẹ́rẹ́ ọwọ́ rẹ̀ wá lẹ̀ ma ńgbà ọwọ́ rẹ̀ lẹ̀ ma èmi dé wọ́n bá di wàhálà wọ́n bá ń wá àwọn tí àwọn àfáà wo ni ó ń sẹ̀rí ògbó àwọn ń sẹ̀rí àwọn gbé òǹkálùkù wá òǹkálùkù jòkó tọ́kì ìdájọ́ wo la rí báyìí ṣé ká gé ọwọ́ yìí ni máa bẹ́ kọ́ máa bá lọ àbí ká gé abẹ́ mọ́ ọwọ́ kọ́wọ́ máa bẹ́ òǹkálùkù àwọn kan ní àgé ọwọ́ ni o àwọn kan ní àgé abẹ́ gbogbo ìkọ̀sẹ́ ìdìbà òǹkálùkù kan wí sí ẹni. nígbà wa kan Imam Málìkì wa ní ọwọ́ ni ọlẹ̀ máa bẹ́ ńgbà tí ń wẹ̀ lọ́wọ́ ní òkè Málìkì wa dérí kodò gbà tí ó sì rí pákì padà àwọn tá à ń pè ní mufutinu ẹgbẹ́ nìkan wa gbé ńgbà mọ́ lọ́lú èbó mọ́ wá darí mọ́ wá bá wọn ọ̀rọ̀ náà ńlẹ̀ àwọn anígbà náà wọ́n ń jà lérí kinní kan kí ló fi dá yín ṣé kò sí kinní lọ́hùn tí wọ́n tan kinní sí lójú tẹ́ fi dá ní tí ń ṣẹlẹ̀ ẹgbà tá a ti jà lọ́tà tá a ti parí ẹ̀. so Imam Málìkì wa ní tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ọwọ́ ni ó ti fi ahọ́n àbí ọkàn ó ti fi irun kankan ntòsí irun wọn ń pè ní kọ́sífù wọn kálukú ní kọ́sífù bò ní ọwọ́ fi wá lẹ̀ mọ́ ní ẹ̀jẹ̀ àwò ẹni kún wọn nà ní thamani Nàìjíríà ẹgbà 80 tí sẹ̀rí àná ẹni ọba ṣe kọ́sífù gba wọn nà gba tí wọn fi nà dé 70 ọwọ́ ti ń mè jọlọjọlọ díẹ̀díẹ̀ àwọn yẹn ní ẹ̀ma tí mi máa lè kí ẹ̀nà mẹ́wàá yòókù nígbà wọn nà mẹ́wàá fa ọwọ́ jáde padà lára rẹ̀ ní gbogbo àwọn àfa àbáfẹ́rí kóńjọ́ náà pé la yufta wà má lè kó fílẹ̀ wọn kà ló ẹ má ṣe fatiwa o bẹ́ẹ̀ ni ẹ̀dá kan afẹ́ bínú ẹ gbọ́dọ̀. gbẹ́nu dákẹ́ ní tí ò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ jàre má dá lóhùn ìtàn náà ò ṣẹlẹ̀ jàre ìtàn yìí ò ṣẹlẹ̀ so irọ́ ni ìtàn yìí kò ṣẹlẹ̀ kankan so abẹ́ ẹ̀gbọ́n bó kẹ́dà ṣe ń sọ ni ó tún fi tiẹ̀ kún ìtàn òun gan ó nígbà tí wọ́n nà ní ẹgbàá bíi 80 ipò ọwọ́ náà ti ń gbọ̀n nínú abẹ́ ọ̀hún ọwọ́ náà ti ń gbọ̀n nínú abẹ́ ọ̀hún ọwọ́ òun romance abẹ́ ọwọ́ òun romance abẹ́ ọ̀hún náà àbí Jakmal wàláì kò ṣẹlẹ̀ irọ́ ni
kò ṣẹlẹ̀ jàre ẹ má dà lò irọ́ ní pa ẹ mọ̀ pé àwọn oníbídà wọ́n fẹ́ràn so wọ́n wọ́n fẹ́ràn kó máa dì mọ́ àwọn ìtàn òṣì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kankan àwọn ìtàn tó já sí wípé àfààlì kò ní so àwọn tawarihul mulaffaq at-tawarihul mulaffaqa so àwọn ìtàn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ irọ́ ní jàre Ibn Hajar al-Haythami òun ló mú wá sínú tírà rẹ̀ kan so kò sì fẹsẹ̀ nílẹ̀ so òun gan náà fún aláà rẹ̀ sọ pé gẹ̀ríb ipe ó ṣe kí ni ipe àjòjì lọ́rọ̀ yẹn so kò fẹsẹ̀ nílẹ̀ oye báyìí àmọ́ o al-imamu Malik rahimahullah al-imamu Malik ibn Anas rahimahullah àgbààfà islamu ni àgbààfà sunna ni káláwọn eléyìí bá kàn pa imamu Malik dáadáa ni so kánú wọn bá mọ̀ nípa imamu Malik dáadáa ni wọ́n mọ̀ yí pé kò yẹ káwọn máa dákọ̀ imamu Malik pẹ̀lú ojú ọ̀nà táwọn wà nítorí nínú àwọn òkè ìmọ̀ àfà mùsùlùmí òun ni imamu Malik wà so lóòótọ́ àgbà àfà mùsùlùmí ni imamu Malik ní ìlú Madina nínú ìlú Madina káàkiri gbogbo ayé gan lásìkò rẹ̀ so torí wọ́n ṣe fún wọn ní imamu daril hijra imamu ìlú hijra imamu ìlú tán nabi ṣe hijra that is imamu Madina imamu ìlú Madina so kálọ̀wà ẹ̀dà kó bá ní kẹwọn so àgbà olùmọ̀ ni wọ́n rahimahullahu rahmatan wasi'a wa rahimallahu ulama al-islam al-baqi àwọn olùmọ̀ islamu yóò kúnna kálọ̀wà ẹ̀dà kó bá ní kẹwọn kó bá ní ṣàmójúkọ àṣìṣe wọn àmọ́ ìtàn tí eléyìí ká yóò ìtàn tí ò fẹsẹ̀ nílẹ̀ ni oye àmọ́ o ìtàn tí wọn alaykum salam tó lábàrakàtù ìtàn tí ọmọ Jakmalu yìí ká yìí ó fẹ́ fi ṣe jàmbá kan pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí ni o nípa pé la yufta wa malikun fil madina aw la yufti nas wa malikun fil madina àwọn èèyàn ò gbọ́dọ̀ ṣe fatwa tí Malik ṣì wà ní Madina Jakmalu fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe jàmbá kan so a ti sọ pé ìtàn tó payun ìtàn rọ́ ni so ìtàn yóò fẹsẹ̀ nílẹ̀ àmọ́ ẹ máa gbọ́ ohun tí Jakmalu fẹ́ sọ òun náà yóò sọ pé ẹnì kankan ò gbọ́dọ̀ ṣe fatwa nílẹ̀ Yorùbá tí Abdulrazak Abdulaziz ṣì wà ń bẹ̀ wàláhì irọ́ ló ń pa fatwa wo gan ló ti mú kalẹ̀ látọjọ́ yìí ẹ gbọ́ ohun tó sọ. ọ̀dọ̀dá o ẹlọ́dọ̀ Málíkì ni o. ilẹ̀ Yorùbá yìí ẹnìkan kan nílẹ̀ Yorùbá tí dókítà wá sí ń bẹ. pẹ̀lú òkú Ọlọ́run sì máa bẹ. gbogbo ohun tí tẹ́lẹ̀ Yorùbá so Ọlọ́run ti wá. ẹ gbọ́ ohun tó sọ àbí ẹ gbọ́ ohun tá Jakmalu àtọmọ rẹ̀ sọ ó ní wọ́n ní ẹnìkan ò gbọ́dọ̀ ṣe fatwa nílẹ̀ yìí tí Abdulrazak Abdulaziz ṣì wà tọ́ Jakmalu èmi fẹ́ wá ṣe fatwa kan lálẹ́ yìí lórí rẹ̀ sí ni o Abdulrazak Abdulaziz ṣì wà láyé àbí Jakmalu kèfèrí ni ọ́ fatwa ni mo fẹ́ pàṣì kèfèrí ni ọ́ fún ipò sọ pé ìwọ ń gbára lájẹ̀ kèfèrí ni ọ́ fún pé ó sọ pé ànábì ní nǹkan míì tó gbára lé yàtọ̀ sí Allah kèfèrí ni ọ́ fún pé òun pé ó kọ àlìjẹ̀nú lórúkọ pé ó kọ Allah bá dẹ́dà ni ó ń ṣe ilhad kèfèrí ni ọ́ fún pé ó parọ́ pé ànábì gan ṣóògùn oògùn ẹbọ tí ó ń gbé káàkiri kèfèrí ni ọ́ fún pé ó sọ pé ànábì gan náà sánákàlì nǹkan kí nǹkan ló fi ń ròyìn ànábì kèfèrí ni ọ́ for so many reasons kèfèrí ni ọ́ for reasons tó pọ̀ gan oye ó rí pé ohun tí mo fi sọ pé ó jẹ́ kèfèrí ń sìn mò ń kà síbẹ̀ àbí mo wá ń retí Abdulrazak Abdulaziz kó jáde kó wá sọ pé èyí ṣe kèfèrí pẹ̀lú àwọn tí mo sọ kalẹ̀ yìí fatwa ni mo paasi lórí rẹ̀ yùn so èmi ti ṣe fatwa báyìí tí Abdulrazak Abdulaziz ṣì wà láyé lórí rẹ̀ sì ni mo ṣe fatwa hùn ìwọ sì ni fatwa hùn dá lórí so ìwọ ni fatwa hùn dá lórí gangan ṣe bẹ́ẹ̀ lè tayọ tí Allah ẹ̀dá kan darí rẹ̀ wá síbi ẹ̀sìn tí ẹni ọkàn wa ó le jù tí ń lọ ó kàn darí rẹ̀ wá síbi ojú ọ̀nà rẹ̀ ni ó yé báyìí so báyìí sìn so mo ti ṣe kí ni mo ti pàṣẹ fatwa lórí rẹ̀ Abdulrazak Abdulaziz wa hayyun so ẹni tó wà láàyè ni ìsìn iṣẹ́ mi àbí bẹ́ẹ̀ kọ́ mo sì ti pàṣẹ fatwa lé ọ lórí
mo ti pass fatwa lé ọ lórí mo sì mú ẹ̀rí 5 kalẹ̀ tó fi lè jẹ́ kèfèrí mo wá sọ fún Abdulrazak Abdulaziz pé tó bá tó bẹ́ẹ̀ kó jáde àwọn nǹkan tí mo sọ yìí kó sì mú ẹ̀rí kalẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run bá àti tànàbí lórí ẹ̀ so kèfèrí ni ìwọ Jakmal fún pé ó sọ pé ó gbára lájẹ́ kèfèrí ni ọ́ fún pé ó sọ pé ànábì ní nǹkan míì tó gbára ilé àtọ̀ sí Allah bá ẹ̀dà kèfèrí ni ọ́ fún pé òun pókọ àlìjẹ̀nú lórúkọ Ọlọ́run kèfèrí ni ọ́ fún pé for so many reasons tó pọ̀ gan fún pé ó sọ pé ànábì gan sanakali kèfèrí ni ọ́ kèfèrí ni ọ́ yìí ṣe mùsùlùmí fatwa kanu tí mo pass dálẹ̀ mo ti pass ẹ̀ tẹ́lẹ̀ mo tún tí wọ́n pass ẹ̀ lálẹ́ yìí pé kèfèrí ni ọ́ pẹ̀lú àwọn ẹ̀rí yìí so Abdulrazak Abdulaziz ṣì wà láyé tó bá tó bẹ́ẹ̀ tẹ́yìn méjì bá tó bẹ́ẹ̀ jáde kẹ́ bá sọ pé ara ìrẹ́ Jakmal yìí ṣe kèfèrí ló bá tán. nákéwu lásán àwa bá nákéwu tán tó bá kú ká ṣépè ní ara wa á tún bẹ̀rẹ̀ ní sí mo lè bú yàn ẹni tí ó bá sì jẹ mú fún tí ó gbọ́dọ̀ jẹ ni tó lè bú yàn. bàbá wa yìí ní sẹ àwọn ọlágbájá akara Ọlọ́run jàre bí àwọn ọlágbájá kínní àlẹyìn kún ọ̀nà pé tó wà nínú oko tẹ́lẹ̀ kí wọ́n tó padà wá tún lé sí jù. ọmọ bàbá káfíńtà. òun kò ní àdálà ṣé mú fún. wọ́n wọ́n kọ́ ló jẹ́ mú tí o torí bá ti lè jẹ mú fún tí ó ti yé gbogbo àwọn èèyàn ṣe àgbákò. lọ́nà o. àwọn èèyàn dáràn torí mo lè bú yàn ẹni tí ó bá sì jẹ mú fún tí ó gbọ́dọ̀ jẹ. àfi kó ṣe kí ni kó bú èbú ẹnìkan ló declare rẹ̀ gẹ́gẹ́ bí eléèbú yìí aláàrífín so abẹ́ẹ̀rí nǹkan àbí ká fún ló kọ lálẹ́ yìí ni aláàrífín mudirul agége òun gan fún aláà rẹ̀ ti declare ara rẹ̀ lálẹ́ yìí pé òun lè búyàn òun lè búyàn Jakmalu gbogbo iná lẹ máa ń bú èbú àtà ìyá Abdulrazak Abdulaziz yìí gan náà máa ń bú èbú Mudiru yìí gan náà máa ń bú èbú gbogbo iná lẹ ń bú èbú gbogbo yín ni o yín yọ ẹnìkan kó gbogbo iná lẹ ń bú èbú o gbogbo yín pátápátá kò sí èyí tí èbú èbú nù yín gbogbo iná lẹ máa ń ṣe ìké èbú ayakumullah ẹ̀ràfà gbogbo iná lẹ máa ń bú èbú o gbọ́ Jakmalu gbogbo yín lẹ máa ń bú èbú èbú fọ́ yín lórí gan so gbogbo yín lẹ́ẹ̀kẹ́ èbú so èbú lẹ máa ń bú wallahi alazim ó máa ipá wa náà kéwu markaz àbí bẹ́ẹ̀ kọ́ a mọ̀ yín dáadáa ni so gbogbo yín lẹ máa ń bú èbú hátà mudiru markaz o mudiru markaz a máa bú èbú so gbogbo yín lẹ máa ń bú èbú óyé báyìí so àmọ́ èmi inú mi tiẹ̀ dùn pé ó tiẹ̀ declare rẹ̀ gẹ́gẹ́ bíi pé eléèbú ni ọ́ ó lè ṣèké èbú ó lè búyàn to any length ìwọ náà mọ eléyìn gbogbo yàn ló mọ eléyìn ìwọ nìkan wá kọ́ àwọn 90% yẹn ẹ máa ń bú èbú gan ẹ máa ń ṣe kí ni ẹ máa ń bú èbú àfi ká lọ́ọ́ bẹ́ẹ̀ dà kó ṣàlù óyé tọ́yì. bàbá wa yìí ní sẹ àwọn ọlágbájá akara Ọlọ́run jàre bí àwọn ọlágbájá kínní àlẹyìn kún ọ̀nà kéwu lásán àwa bá nákéwu tán tó bá kú ká ṣépè ní ara wa á tún bẹ̀rẹ̀ ní sí wọ́n ṣe báwọn bẹ́ẹ̀ lòun náà ò lè jẹ́ torí wọ́n tó ọbẹ̀ méjì àtọ́ òun bú sí àdámà tó ń bú gbogbo ẹ̀ wọ́n wà pé ńgbà náà wọ́n ní mú fìtì kí ló fi dáa tán bá bí ọ wípé kí ni kọ̀dí àkábú. Mudiru yín tó bú bàbá tiwọn náà ńkọ́ Mudiru tí yín tó bú bàbá tàwọn eléyìn náà ńkọ́ Mudiru òkè ṣé kí ni kọ̀díyà kí ni ìdájọ́ pé kí Mudiru yín bú bàbá àwọn kan kí ni ìdájọ́ pé kí Mudiru yín kó máa láàlì bàbá àwọn kan kí ni kọ̀díyà rẹ̀ aláìmọ̀ kan fẹ́ bèèrè pé kí ni kọ̀díyà olódo kí ni kọ̀díyà kọ́ kí ni kọ̀díjà nì so kí ni kọ̀díyà abẹ́ẹ̀rí nǹkan ọ̀dà kí ni ìdájọ́ kí Mudiru bú bàbá àwọn kan so ìdájọ́ tó bá wà fún kí Mudiru bú bàbá àwọn kan òun náà ni ìdájọ́ ẹni tó bá bú bàbá àwọn Mudiru náà ó yá sọ ìdájọ́ pé kí Mudiru bú bàbá àwọn kan alábòsí ẹ kàn mọ́ tanra yín ẹ mọ́ ṣàbòsí. àwọn àfa kí ló fi dáa tí wọ́n tún bí wọ́n náà mú rẹ̀
so gbogbo ẹ̀ lọ́lọ́run wa parí fún àwọn bàbá wa èyí wọn náà tó kábà yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ó tó kábà yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ alibarika Sheikh Adam ẹ jẹ́ púpọ̀ ẹ wá di ọmọ kéwú wọn láì wọnú ògiri wọn. ẹ wo ó ti dá a báwọn so ti Abdulrasaq Abdulaziz náà ọ̀rọ̀ rẹ̀ náà ń bẹ ń bí àmọ́ inshallah al-azim in make kọ́mẹ́ǹtì lórí ẹ̀ lọ́la pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala so mo fẹ́ gba kọ́ ó wù mí kí n gba kọ́ náà ọ̀yà ó wù mí kí n gba kọ́ ẹni tó bá fẹ́ pè wọlé ẹni tó bá fẹ́ ṣe kí ni ẹni tó bá fẹ́ pè wọlé. so ẹni tó bá fẹ́ pè wọlé o. tó tọ́yìí ẹni tó bá fẹ́ ra aṣọ so aláwọn ṣẹ́dà tó ṣe dáadáa so tó dẹ̀ jẹ́ quality ṣẹ́dà so adẹ̀ láwọn míì náà tó tí grade ẹ̀ tún ju eléyìí lọ óyé so ẹni tó bá fẹ́ rà so àwọn ṣẹ́dà tó wà quality ni adẹ̀ ń ta jàlábíà náà so tó wà quality so óyé báyìí so bẹ́ẹ̀ dẹ̀ ni adẹ̀ tún ránṣọ so ẹni tó bá ra aṣọ lọ́wọ́ wa tó bá ra ṣẹ́dà lọ́wọ́ wa so a lè fún ní discount kábàárà óyé so aṣọ tó wà lọ́rùn mi ń sì so ìkànnà àwọn télọ̀ wa náà ló ràn so ẹnikẹ́ni tó bá fẹ́ ra aṣọ inshallah al-azim tẹ́ bá kàn sí wa so a máa yanjú rẹ̀ pẹ̀lú àṣà Allah bareda so a sì ń ta fìlà náà óyé kí Allah bareda kó máa ṣe rọrùn so oríṣiríṣi ṣẹ́dà ni a ní adẹ̀ ní àwọn gẹ́sìnà náà yàtọ̀ sí eléyìí so ẹni tó bá fẹ́ pè wọlé barakallahu fikum. tẹ́ bá ní ẹ̀ ní gbádùn àwa náà ní dáwọ́ ìtọ́jú wa tá à ń ṣe fún yín àní dáwọ́ rẹ̀ dó insha Allahul azim so nínú kò sáyè àwáyè a gbọ́dọ̀ fún yín ní ìwòsàn yín àti ìtọ́jú yín tẹ́ bùkátà sí ó yà bí. Naam, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Network.
السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. نعم. era fa kọjọ mẹ́ta. So naam ẹ má dá wàrà bí lóhùn jàre. Ọ̀rọ̀ wọn ò yéra wọn mọ́. Ọ̀rọ̀ wọn kò yéra wọn mọ́. Ọ̀rọ̀ wọn ò yéra wọn mọ́ rárá. Èyí náà lè máa ní tí ẹ̀ bá fẹ́ correct èèyàn kí wọ́n ṣe pẹ̀lẹ́kọ̀. Ṣé onímáìkì sí ò ṣe pẹ̀lẹ́kọ̀ ni? Ẹni kọ́ má tako yẹn o, kọ́ má ṣe gbá kan o. Àmọ́ kí wọ́n ṣe pẹ̀lú ẹ̀kọ́. Onímájèsí ń tako mùdírù ni, kí ló sọ tó fi tako mùdírù ẹ dákun? Kò yé mi o. Ẹ̀yin náà lẹ máa ní kí wọ́n sọ pẹ̀lú ẹ̀kọ́. Ṣé onímájèsí náà sọ pẹ̀lú ẹ̀kọ́ ni? Àbí o. Àbí èwo làbùsì? Ẹ má dá wọn lóhùn, wọ́n fẹ́ sọ mùdírù yùn dọ́lọ́run ọba ni. Ẹ ti mọ̀ pé ẹ̀sìn kan ló fẹ́ ṣe. Àwọn Jaqmal yẹn àwọn yẹn ò lẹ́sìn ṣe, kèfèrí ni wọ́n. Kèfèrí ni Jaqmal, àwọn yẹn ò lẹ́sìn ṣe. Ẹ̀sìn kan ló mú àwọn yẹn láyà. Ẹ̀sìn ó ti fi hàn pé kì í ṣe ẹ̀sìn ló pọn dandan lọ́dọ̀ àwọn Jaqmal yẹn. Ẹ̀sìn kan ló pọn dandan lọ́dọ̀ wọn. Òkè ṣé nǹkan tó ní Májèsí ń sọ yẹn ṣé irọ́ ni àbóòtọ́? Iná lè máa ní wọ́n sọ lọ́nà ẹ̀kọ́, wọ́n fọ̀nà ẹ̀kọ́ sọ. Ṣé kó wàá sọ pẹ̀lú ọ̀nà ẹ̀kọ́ ni? Ṣé onímájèsí ò sọ pẹ̀lú ọ̀nà ẹ̀kọ́ ni? Àbí o. So ṣé mùdírù ga ju ìsìláàmù lọ ni? Àbí o. Ṣé mùdírù ga ju ìsìláàmù lọ ni? Àbí kí ló tiẹ̀ máa ń ṣàwọn ará bí? Ẹ wo fatuwa tẹ̀tí pass lórí ẹ̀yẹ àti ẹ̀tí pass fatuwa lórí ẹ̀kọ́ ti pẹ́ pé Jaqmal kèfèrí paraku ni kò ń ṣe ó tún wá dàárín àwọn mùsùlùmí. Notice bí Jaqmal ṣe ń ṣe. Ó fi ṣe àwọn yẹn kò sá pamọ́ sábẹ́ mùdírù láti máa fi ja ìsìláàmù ní jàǹbá. Jaqmal ló ń ṣe mùsùlùmí, kèfèrí ẹlẹ́bọ pọ́nbélé ni. Kèfèrí ẹlẹ́bọ pọ́nbélé. So owó dẹ̀ ti rí bí wọlé sáwà mùsùlùmí dára. Ó wá akojú eléyìí, akojú ẹ̀ síra wọn, amẹ́lẹ̀ akojú ẹ̀ síra wọn. Ó wá ní ọmọ bàbá lágége. Sheikh Ọlọ́run kó ṣàánú wa jàre. Ní á ti mọ̀ pé ẹ̀sìn kọ́ làwọn lè fẹ́ ṣe ọ̀lẹ́sìn ṣe. Wọ́n ń wá ọrọ̀ ayé, ibi tó máa ti máa gba yìí, tó máa ti máa gba ipin, ibi táwọn èèyàn ń wá nìyẹn. Ẹ̀sìn kan ló jẹ wọ́n láyà. So ọ̀ǹtí tí kọ́lọ̀ jẹ́ kí Jaqmal kó lè túbà kó di mùsùlùmí kí wọ́n ṣẹ̀wá tún ṣàádá gbà. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí kèfèrí ni Jaqmal kò rújú. Ṣèbí àti fún wọn fatuwa àmọ̀ retí ohun tí mufti wọn sọ ṣe bó sì wà láyé. Aláwàdà wọn pọ̀ gan. Naam, wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àti sọ fún yín pé tẹ́ bá mú àwọn èèyàn ṣeré ẹ lè mú àwa ṣeré fa. Ẹ lè fi àwa ṣeré fa. Ẹ lè fi àwa ṣeré fa bá ṣe wà yìí.
ẹ lè fi àwa ṣeré o, ẹ lè mú wa ṣeré rárá àti rárá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Bàbá yàrá sà. Naam, mo wà pẹ̀lú yín sà. Ẹ má dà á lóhùn. Bàbá ń sọ̀rọ̀ mímọ̀ títí tó ní májèsí tó ń dìfẹ́ǹdì mùdírù níbo lòún wà gbà yẹn. Iná ni. Tí onímájèsí máa gbé bọ́ọ̀dù síta tó máa bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn nígbà táyé tásàrà tó máa ti máàmù kútúbí tọ́jọ́ ná mímọ̀ fúnra wọn gbà yẹn. Ẹ má dà á lóhùn. Títí Kọ́lá mọ̀ gbé àwọn èèyàn nọ́mọ̀ jáde tó sọ̀rọ̀ yàn tó gbé lẹ́kṣọ̀ jáde tó gbé bọ́ọ̀dù síta tó bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo àwọn aráàfin ẹ̀sùn bọ́ọ̀dù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìmọ̀ fúnra wọn. Ó sọ pé àwọn ilé iná mímọ̀ fún àwọn ibo ní jágbọ́n wà ń gbà. Tẹ̀bí kọ́kọ́ sọ̀rọ̀ kan kọ́ máa sọ̀rọ̀ tí ò ní backup tí ò ní kankan ló máa ń jáde ló máa bẹ̀rẹ̀ sí máa ṣe bítọ́ ló máa lóun mọ́ ọ̀yàn fún. Àfi kó gba omi àtẹja. Tó ní mímọ̀ tó ní májèsí tó ń sọ̀rọ̀ tó ní onímájèsí kìnnìkan tó ń bú onímájèsí. Tọ́ọ̀kì ni bàbá Nàìjíríà ẹ̀dẹ́ kó máa rí tọ́ọ̀kì lọ́jọ́ tó bọ̀. Ó máa tún tó yàgbẹ́ sára ń sígbà tó wọ́n tún pèsè kọ́ọ̀tì nísìnyí tó bá tún yàgbẹ́ sí gbogbo ara. Wọ́n ní ó yàgbẹ́ sára. Ó kàn kí ọkọ máa ra àfọ̀rọ̀ ẹ̀ ṣeré kí ọkọ máa fi rẹ́rìn torí ó ti sọ̀rọ̀ ẹ̀ jí nǹkan mí nínú. Naam. Bí ò bá rí bẹ́ẹ̀ ṣé òun lè bá ń jẹ́ kó lọ sínú kíláàsì onímájèsí kó lọ máa gba lẹ́kṣọ̀ bí máa yẹn máa kọ ní lẹ́kṣọ̀. Sọ̀rọ̀ pé fẹ́ bàjá kó bọ́ síta kó jẹ́ káwọn jà ṣé jà náà ń bẹ sọ ni. Wọ́n ló ń bá wọn fọ̀ sókè ṣé wọ́n sọ pé ò lè jà. Wọn bá tiẹ̀ fọ́ra wọn lójú àwọn ni wọ́n mọ̀ ọ́. Wọ́n sábà máa sọ ọ̀rọ̀ ìṣìnà sáwọn èèyàn. Káfíẹ̀ wà fíà ìnáà láti sọ̀rọ̀ nígbà tí onímájèsí àti máàkù tìbí táwọn méjì jọ ń ta ọ̀rọ̀ ìmọ̀ síra wọn gbogbo wọn gbà yẹn. Wọ́n ná mímọ̀ gidi fúnra wọn gbà yẹn bó tẹ̀ jẹ́ pé agbára ti àwọn tí àti ìmọ̀ kọ̀ọ̀kan àwọn tí àwọn àbí aṣáwọn wọn níbo ló wà. Naam. Ẹ̀rọ bàbá. Ẹ wá dá Jákmọ́ lóhùn. Orí Jákmọ́lù ti gbálẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. Jákmọ́lù ò gbádùn. Jákmọ́lù ò gbádùn rárá. Àfi ká lọ́ba ẹ̀dá sáànù rẹ̀. Jákmọ́lù ò gbádùn. So Jákmọ́lù ò gbádùn rárá àti rárá. Ká lọ́ba ẹ̀dá kó ṣàánú. وارسل لي الفتوى الثانيه اللي راح فيه. Tẹ́ bá fẹ́ ra aṣọ ọdún, jàlábíà lẹ fẹ́ rà ni, material lẹ fẹ́ rà ni, shadda ni, gizna ni, so àbáyà nǹkan kan, so ẹ kàn sí wa lórí nọ́mbà wa tó ń bẹ ní ojú kìíní yìí náà 09052740938. So kò síbi tá a lè wé bí láṣọ lọ ó yé báyìí. So kálọ́ba ẹ̀dá kó ṣàánú kó má ṣàṣe ìṣẹ̀mí rọrùn fún wa.
طيب إن شاء الله العظيم ibi báyìí la parí eléyìí sí atọ́lọ́wọ́ Allah bá dẹ́dà nínú àánú ẹ̀ kó dákun kí wọ́n máa ṣàgbà ní jọ́sìn ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته